Ọmọ balógun wá ní ẹja sùúrọ̀, ọlọ́ta wà lẹ́sìn lọ́yẹ̀ àgbẹ̀kẹ́, ọlọ́mọdé fọlá pìtàn kò lọ́lárí. Aláàánú ní sọ́jọ́ ìgbà ìyọ̀lọ́. Àkùnbí àkọ́kọ́ ló ń ṣe lẹ́nu tí ó kọ́ ní mọ́ra aláàánú ní àgbẹ̀kẹ́. Àǹfààní ẹ̀ ó kó bí ìṣàpọ́nlé, ìwúlò ẹ̀ ó pọ̀ púpọ̀ fáráyé. Kọ́nà má kánjú gbẹ̀mí alẹ́sìn lọ́yẹ̀, tó ráwọ́ gbádùn àlìyájà sùúrọ̀. Aláàánú ní sọ́jọ́ ìgbà ìyọ̀lọ́. Onínúure ní alájà sùúrọ̀. Ó ṣe fọ́ nílé ṣe fálejò káyáyé, wọ́n fi sọ pé kọ́nà ẹ̀ má lélẹ̀ láéláé. Aládùúró ti àgbáyé ní àgbẹ̀kẹ́, màmí ọlọ́tà ń wá mi sùúrọ̀. Ìrọ̀lẹ́ ẹyẹ nígbà kan kò sẹ́kọ̀ọ́, tí ìrọ̀lẹ́ síbi oníjábọ̀, ó wọlá iye ọmọ ádámọ̀ tó jẹ́ pé wọ́n ti tara rẹ̀ gbé bá owó kan dúpẹ́. Empowerment lọ́kànjọ̀kan ṣe rí pé alábẹ́dẹ́ tó sí àdúrà aráyé, kókó rẹ̀ wálé l'Amẹ́ríkà tó ń pè, àwígbọ́kú rẹ̀ lójijì ọ̀la táwa. Ìyàwó máa ló bá ìtàgé bẹ̀rẹ̀ ayé. Ọmọ balógun wá ní ẹja sùúrọ̀, ọlọ́ta wà lẹ́sìn lọ́yẹ̀ àgbẹ̀kẹ́, ọlọ́mọdé fọlá pìtàn kò lọ́lárí. Aláàánú ní sọ́jọ́ ìgbà ìyọ̀lọ́. Àkùnbí àkọ́kọ́ ló ń ṣe lẹ́nu tí ó kọ́ ní mọ́ra aláàánú ní àgbẹ̀kẹ́. Àǹfààní ẹ̀ ó kó bí ìṣàpọ́nlé, ìwúlò ẹ̀ ó pọ̀ púpọ̀ fáráyé. Kọ́nà má kánjú gbẹ̀mí alẹ́sìn lọ́yẹ̀, tó ráwọ́ gbádùn àlìyájà sùúrọ̀. Aláàánú ní sọ́jọ́ ìgbà ìyọ̀lọ́. Onínúure ní alájà sùúrọ̀. Ó ṣe fọ́ nílé ṣe fálejò káyáyé, wọ́n fi sọ pé kọ́nà ẹ̀ má lélẹ̀ láéláé. Aládùúró ti àgbáyé ní àgbẹ̀kẹ́, màmí ọlọ́tà ń wá mi sùúrọ̀. Ìrọ̀lẹ́ ẹyẹ nígbà kan kò sẹ́kọ̀ọ́, tí ìrọ̀lẹ́ síbi oníjábọ̀, ó wọlá iye ọmọ ádámọ̀ tó jẹ́ pé wọ́n ti tara rẹ̀ gbé bá owó kan dúpẹ́. Empowerment lọ́kànjọ̀kan ṣe rí pé alábẹ́dẹ́ tó sí àdúrà aráyé, kókó rẹ̀ wálé l'Amẹ́ríkà tó ń pè, àwígbọ́kú rẹ̀ lójijì ọ̀la táwa. Ìyàwó máa ló bá ìtàgé bẹ̀rẹ̀ ayé. Ẹ jẹ́ ká play ìpolówó wa. Ìpolówó la gún mu owó. Iṣẹ́ ni sí. Salamu alaikum rahmatullahi gbogbo ẹ̀yin ará ilé. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé èrò ìdùnnú ni Alesta TV máa mú wá fún wa. Ẹ̀yin ará ilé, fún àwa tá a fẹ́ ní àǹfààní kan tàbí méjì láti ran iléeṣẹ́ Alesta TV lọ́wọ́ pẹ̀lú àwọn nǹkan mèremère tó ń ṣe. Ó ń ṣe empowerment, ó ń empower àwọn oríṣiríṣi èèyàn, àwọn ọlọ́jà kéékèèké tá à ń pè ní àwọn small business skills, ó ń support àwọn sickle cells, àwọn opó ìyá wa máa ń support wọn, wọ́n dẹ̀ ń create awareness tá à ń pè ní true life story fún oríṣiríṣi nǹkan. Àwọn aráalé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ Alesta TV. Alesta TV wà lórí gbogbo platform tá à ń pè ní TikTok. Alesta TV ní orúkọ wa lórí TikTok. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ join, ká wo gba àwọn videos tó ń ṣe, ká share, ká like, toró lè ṣe wúlò fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ tiwa náà pẹ̀lú àwọn ìmọ̀ràn àti àwọn tó rírí ayé tó ń gbé wá. Ẹ jẹ́ ká lọ sórí YouTube. Alesta TV ní orúkọ wa lórí YouTube. Ẹ jẹ́ ká subscribe sórí gbogbo àwọn pages yìí pátá, ká jókòó ká máa wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe. Ẹ jẹ́ ká lọ sórí Instagram, Mumsy àwọn ọmọ alálùbáríkà. Lórí Facebook a ní Alesta TV, Imana Alesta TV, Òṣùpá Àdínì Wùmí Alesh, Su Alesh, Alesta TV backup page, Alesta TV Loyal Lovers, Sarah Adiola Alex, Alesta TV group. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ darapọ̀ mọ́ gbogbo àwọn platform yìí pátá, ká dẹ̀ máa share, ká máa like, ká máa comment. Nídìí èyí ó máa ṣe wúlò fún àwọn tó wà níta. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀, lẹ́ẹ̀kan sí on create awareness,
on support àwọn sickle cells, on empower àwọn ọlọ́jà kéékèèké, on dẹ̀ ń ṣe empowerment. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká gbàgbé tá bá ní story kan tá fẹ́ wá sọ pẹ̀lú ìyá wa Alhaja Surulata wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé nǹkan dáadáa náà máa ń gbé wá sórí ètò, àwọn ìmọ̀ràn, àwọn ìrírí ayé tó máa ń gbé wá pé ẹ fẹ́ ṣe experience yìí so that àwọn tó wà níta náà a máa fi ṣe ìkọ́gbọ́n. Ẹ má jẹ́ ká gbàgbé àtàwọn tá fẹ́ ran iléeṣẹ́ Alesta TV lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká kún Alhaja ìyá wa ìdùnnú àgbáyé Alhaja Surulata wa Àbẹ̀kẹ́ Àdèmọ́ sí àwọn ọmọ alálùbáríkà. Ẹ jẹ́ ká kún wọn lọ́wọ́ kí iléeṣẹ́ èkó tún lè gbèrò jù báyìí lọ. Account number wa ni 0123677469 0123677469. Surat Wumi Alesh lórúkọ account number yẹn. GTB account lẹ́ẹ̀kan sí 0123677469. Surat Wumi Alesh. Ẹ má wá jẹ́ ká gbàgbé o, tá bá fẹ́ máa gbọ́ oríṣiríṣi ètò, tá bá fẹ́ máa gbọ́ oríṣiríṣi nǹkan tó ń kọ́ wa lọ́gbọ́n, ẹ jẹ́ ká máa join live show wa ní every Monday to Saturday 7:30 p.m. Naija time. Every Monday to Saturday ní kẹ́ jẹ́ ká máa join ètò láti máa gbọ́ oríṣiríṣi nǹkan, ìdánilẹ́kọ̀ọ́, ìṣínilórí, bá ṣe ní ṣìwàwù láwùjọ, bá ṣe ní ṣìwàwù láwùjọ. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká darapọ̀ mọ́ iléeṣẹ́ Alesta TV ká lè kọ́ ẹ̀kọ́ tó péye. Ó dàbọ̀, ìdùnnú àgbáyé ìkọkùn níṣẹ̀mí yín. Ó dàbọ̀. Àmín. A'udhu billahi minash shaitani rajim. Bismillahirrahmanirrahim. Ọlọ́run ọba mi, ètò tá a wá ṣe lénìí. Ìwọ ni Alpha àti Omega. Mi ò lẹ́nìkan kan tí mo tún gbẹ́kẹ̀lé tó ju ìwọ Ọlọ́run lọ. Ìwọ ló máa ń bá mi ṣe ètò náà tó fi máa wà successful. Ètò tèmi yìí náà mo tún wá tún fi gbé, mo wá tún fi lé ẹ lọ́wọ́. Ọ̀rọ̀ tí ó jáde lẹ́nu èmi Surura, Ọlọ́run má jẹ́ n ṣì wí, má jẹ́ n ṣì sọ. Má jẹ́ kọ́rọ̀ mi má jẹ́ kòkòrò létí àwọn ọmọ aráyé. Ọlọ́run ọba jẹ́ n lè mọ̀ wí. Jẹ́ káwọn tí ó bá mi gbọ́ jẹ́ kan bá lè bá mi gbọ́ lágbọ́yé. Àwọn tó máa wá ń bá mi dá sétò, Ọlọ́run má jẹ́ káwọn náà ó ṣìwé o. Àwa kó gbogbo wa àkúra wa sábẹ́ umbrella Ọlọ́run ọba. Kùrìsí ìwẹ̀ tó nípọn jẹ́ wúrin lọ kó o fi ṣàbòbò wá. Àwọn ẹni ibi, àwọn ẹni òkùnkùn, àwọn arógo síwájú ológo. Má jẹ́ kán lágbára lórí mi, lórí àwọn ọmọ mi, lórí ẹbí àti gbogbo ẹ̀yin olólùfẹ́ Alesh pátápátá. Wallahu yasimuka minan nas. Ẹ káàbọ̀ sórí ètò. Mo kí yín o, ẹ̀yin ìyá àti bàbá mi. Holiday lè ní ìlọ́dọ̀ tiwa l'Amẹ́ríkà, Columbus Day. So holiday lè ní. Ẹ̀yin Naija, ẹ̀yin tẹ̀ máa ń lọ́lidé púpọ̀. So ẹ má jẹ́ lọ́ọ̀sì wa. Ẹ̀ẹ̀kọ̀ọ̀kan làwa ń lọ́lidé. Dádì ọmọ mi, ẹ káàbọ̀ o. Ẹ fi neighbor yín lọ́rùn lẹ̀. Mi ìfẹ́ cast yín, ẹ fi neighbor yín lọ́rùn lẹ̀. Ọlọ́run kẹ́ yín. Sister mi full package ni. Ẹ fi neighbor yín lọ́rùn lẹ̀ o. Mi ò ní cast yín. So ẹ jẹ́ n fi yẹn sílẹ̀ bẹ́ẹ̀. So mo wá ti kí gbogbo ẹ̀yin tẹ́ ti bá mi wà lórí ètò. Ustaz mi Muideen, ẹ káàbọ̀. Ẹ̀yin VIPs àtẹ̀yin noise maker. Mo kẹ́yin noise maker náà o. Torí bí ìbá tún kẹ́yin noise maker. Mọ́mí mi grandma Adéọlá Ìjọ́níyì, ẹ káàbọ̀ mà. Ẹ̀yin noise maker ẹ mọ́ra yín o. Látorí Táíwò Kẹ́hìndé àti Ìdòwú mi. Ẹ dákun o. Ẹ jẹ́ ni ó ṣeé ṣe o. Torí ẹ lè bẹ̀rẹ̀ sí ní máa da omi kẹ́ ẹ máa jugi fúnra yín sí. Ẹ dákun ẹ jẹ́ á ṣètò yìí. Ṣé ẹ ti táàgì gbogbo àwọn jọ̀mọ́ wa? Kí la gbé wálé ní ìta wa sọ? A máa sọ gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro. Kí ló ń ṣẹlẹ̀ láwùjọ wa? Then a máa pe bàbá tí àyà àti bàbá ṣe mọ̀ like I hope I pray páyé wà fún wa láti pe bàbá. Ọ̀rẹ́ mi Lizzy Ọmọláyọ̀ bó o ní? Àwọn ọ̀bẹ tá wà nú mi tó ń kíkì o, mi ò tí ì rí ṣúgà, mi ò rí gàrí, mi ò rí nǹkan kan. Ìyá láńlẹ́dì tiẹ̀ lóhùn pledge 1 million on behalf of àwọn Alesha, mi ò rí o, kò ì dún o. Bóyá tráfíkì mú mọ́dún mọ́ta ni o, bó sì jó ìgbò ló mú mọ́. Èmi ò mọ bí ó mú mọ́ o. Ṣé ẹ rí kíní tí mo fi ṣe kíní wallpaper síbi orí picture tẹ́ ń wò lórí kíní tẹ́ fi ń wò mí fọ́nrán yìí? Ẹ rí pé obìnrin méjì, obìnrin tó wà lápá òsì yìí mo kọ gúdù. Láàárín obìnrin méjì yẹn, ẹ rí tí mo kọ fúdù sí. Fọ́tò obìnrin tó wà lápá òsì ni. Obìnrin apá ọ̀tún mo kọ bad friend, ọ̀rẹ́ burúkú sí. Ebe àwọn méjèèjì lọ ọjà ni. Kíní wà lórí social media fídíò ni o mo kọ mú ẹmọ torí
èmi ò ń fẹ́ play video ní video. I don't really like doing that too much. But mo kàn fẹ́ kárọ́gbọ́n kọ́ ńbẹ̀. Ṣé rí ẹ má finú wénú. Gbogbo ń tọ́kọ̀yàn bá ń ṣe fúnyàn. Gbogbo ẹ̀ náà kọ́ ni kẹ́jọ́ kẹ́ máa lọ rò. Ẹni tẹ́ ẹ lọ ń rojọ́ fún pé àwọ̀ ọkọ mi. Ó gbé mi débẹ̀. Ó ṣe léyìí fún mi. Ọkọ mi ó tiẹ̀ kó 300,000 fún mi. Ó ní kí n fi kówó ọjà. Ọkọ mi ó tiẹ̀ ṣe báyìí. Inú yín lẹ mọ̀ mọ́nú ẹnìkejì yín o. Gbogbo aláǹgbá ló danú délẹ̀. Àmèyí tínú run o. Ọ̀rẹ́ tó wà lápá òsì, òun àtọ̀rẹ́ wọn jọ lọ sọ́jà ni. Ọ̀rẹ́ tó sì mú ní kòríkòsùn nìyẹn tó ń sọ gbogbo àṣírí ilé ẹ̀ fún. Gbogbo everything tó ń lọ. Ẹbọ lọ. Kíní báàgì tó gbé dání, gbogbo tó gbé dání. Àwọn ẹni tí mọ̀ ń tìyàn láàrin ọjà ni wọ́n bá kàn tí ẹ mọ̀ kíyàn kàn tìyàn. Ni báàgì ọwọ́ ẹ̀ bá jábọ́. Nínú báàgì ọwọ́ ẹ̀ tó jábọ́ ni voodoo yẹn ti jábọ́ sílẹ̀lẹ̀. Inú voodoo ògùn tó lọ ṣe fọ́tò ọ̀rẹ́ tó wà lápá òsì. Náwé mọ́ ń tọ́wé mọ́. Iṣẹ́ ẹbí ló fẹ́ lọ fi ṣe. Ẹlẹ́dàá ọ̀rẹ́ yẹn ò gbàbọ̀dì ni. Ṣé rí fídíò yẹn gan, ó tún lè tún wà too violent jù. Torí Amẹ́ríkà lèmi wà. Bọ́ọ̀rẹ́ yẹn ṣe ń fọ́gi mọ́ ló ń lù lọ́fẹ́ lù bí kó kú láàrin ọjà. Tí gbogbo àwọn ará ọjà náà pé kí ni tó wà bẹ́ẹ̀ kí ló fẹ́ fi fọ́tò ọ̀rẹ́ ṣe tó wé mọ́ọ̀gùn. Kò sọ̀rọ̀, kò sọ nǹkan kan. Ẹ sì mọ̀ pé mi ni information minister. Olófòfó lórí ibi báyìí. Ẹ jẹ́ ká ṣọ́ọ̀ṣe. Mo sọ èmi ò ń ṣe blogger, mi ò ń ṣe speaker. Èmi kàn máa ń create awareness. Kí ló ṣẹlẹ̀ sáwọn èèyàn kan kí la lè rọ́gbọ́n kọ́ ń bẹ̀. Káwa náà má fall victim. Ká má ṣerú mistake bẹ́ẹ̀. Ìwọ̀nba ni ká finú ọ̀rẹ́ mọ́. Bọ́kọ àtìyàwó bẹ́ẹ̀ bá jọjà, ẹ pera yín nínú yàrá yín, ẹ jọ yanjú ẹ̀. Inú ti yín lẹ mọ̀. Èmi information minister bẹ́ẹ̀ ni. Sister mi Ọmọlolúwa rántí assistant school prefect. Ebi gbogbo yín lẹ wà ń bí oyè mi, èmọ́ jáwé àkókò lé mi lórí. Gbogbo yín lẹ wà ń bẹ̀ náà, ebá amáṣọ pàápàá. Ebi Pàṣọ ló kọrin. Pàṣọ máa kọrin. Gbogbo àwọn olórin tó kù ti ẹ̀ bínú, mo ní kọ́ má bínú. Ọlọ́run ò ní ṣe wá lóníṣe kan. Ebi information minister lásán mo yìí jẹ́. Ẹ̀yin ìmọ̀ gbogbo oyè tí ń jẹ lórí blue app yìí. Èmi ní àwọn Yorùbá information minister olófòfó àdúgbò. Ìyẹn mo ní kí n mú wá fún yín. Ojú wọn rèé o. Ọ̀rẹ́ tó dá mo kọ gúùdù sí òun ló finú wénú. Ọ̀rẹ́ burúkú òun ni bad friend. Ọlọ́run ò ní já ní bad friend lọ́rẹ̀ẹ́ o. Àwa náà ń pè lólófòfó àdúgbò o. Ẹ kí n tó tún wá lọ sórí èyí tí mò ń lọ. Gbogbo yín pátá mo sọ fún. School of Journalism. Ẹ rí pé mo ti ń do better ni. Ẹ̀yin ò rí pé ohùn mi ti ń ṣe kíní ó ti. Ẹ rí pé mo tún fẹ́rìn sí. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀ mi kì í rẹ́rìn mo kàn máa ń lejú ni. Bí ẹni tí ìgbẹ́ ṣe ṣáàmù àwọn bí ìgbẹ́ bá àyàn dì. Bí ọba ti lọ jẹ búrẹ́dì àgègè tó wà momi sí. Ṣé mo bí ọba mú búrẹ́dì àgègè tó fi wọ̀ bìyà pé torí kò má bàa fúnyàn jẹ́ ọkàn jẹ́ òun jẹ́ ò mú mi sí. Ẹ mọ̀ pé ẹni tó jẹ búrẹ́dì àgègè tó mú mi sí yẹn wàláhì ó jìyà ẹ̀. Ibi tí ìyà yẹn ó ti jolúwẹ̀ bó o bá fẹ́ yàgbẹ́ ìgbé bá olúwẹ̀ ń dì. Wọ́n bá máa ní push olúwẹ̀ náà wọ́n push bí gbẹ̀yìn ò bá fẹ́ bímọ. Ẹ mọ̀ pé bí ṣe máa ń ṣe ṣó tẹ́lẹ̀ nìyẹn. Ngbèmí náà ti darapọ̀ ń sìn tí mo ti join wọn online sí School of Journalism. Wọ́n ní bí n bá ti ṣe kíní díẹ̀ kí n rẹ́rìn jẹ́rì. Wọ́n ní wọ́n ti ẹ̀ mọ̀ pé yín bẹ lẹ́nu mi tẹ́lẹ̀. Wọ́n lọ́rọ̀ gbogbo eyín ẹnu mi ti ká ni as grammar concern. Ebe mi ebuwo yín lẹ mọ̀ mi. Grammar àwọn oníbejì. The first grammar tó lóyún bẹ́ta. Àwọn èèyàn láwọn mọ̀ pé yín wà lẹ́nu mi. Smile. Cheese. Ẹ̀rín yẹn náà wọ́n yìí nǹkan mi bí n ti mọ ọ̀rìn ni. Torí tí ò bá mọ̀yàn lára. Ṣẹ́mọ̀ díẹ̀díẹ̀ ni. So School of Journalism. Kí ló fojú mímọ́ Àdùnní Àdè? Táíwò kí ló fa ojú mímọ́? Ṣé o rò pé mi mọ̀ pé wọ́n ló mọ́wọ́ mi lábẹ́ pílò lára èkó tó jáde? Olóhùn ṣiṣẹ́ o lówó mọ́tò rí. Sálárì tó ń sọ fún ẹ kí ló fi ń ṣe? Ṣé kí epo nǹkan fọ́kùnrin?
ó tún mọ́ mi lójú kò burú continue ẹ gbọ́ ìpolówó School of Journalism yìí náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ jẹ́ àjọ máa pàdé online wà ńbẹ̀ cheese ma mi ti ẹ mọ̀ pé mo ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ àṣé mo ní tọ́rọ́ lẹ́ẹ̀kẹ́ àfìgbà tí mo ṣe ń smile máa ń lejú kokoko tẹ́lẹ̀ ni pèmí náà kọ̀ ẹ jẹ́ agbọ́kùnlówó. Admission. Are you interested in making journalism a career? Do you want to broaden your knowledge in broadcasting, newspaper and magazine production, public relations, and advertising? Then enroll at the International Institute of Journalism, IIJ Ibadan. IIJ Ibadan offers diploma, higher diploma, and postgraduate diploma in journalism for interested journalists, broadcasters, and new entrants. For further inquiries, contact the coordinator, International Institute of Journalism, IIJ, number 2, Simeon Adebo Avenue, NUJ Press Center, Yagoku, Ibadan, or call 0805 804 6130 or 0816 084 8426. Announcer Olaji Kareem, Coordinator. Ẹ ṣé o. Ṣé mistake tó wá ṣe? Wọ́n ní kí n mọ rẹ́rìn. Mi wá mọ̀ bí wọ́n ní kí n kàn máa rìn, kí máa rẹ́rìn yẹn. Wọ́n sọ iye seconds tí ń fi rẹ́rìn. Bí n bá lọ kíláàsì lọ́la, bí n bá join kíláàsì lọ́la, màá béèrè. Ẹ dákun, ọtí nọ́mbà wọn ti wà ńbẹ̀. School of Journalism. Ṣé rí pé mi náà? Wọ́n sọ iye ìgbà tí ń fi rẹ́rìn. Ìṣẹ́jú mélòó ní ń fi rẹ́rìn? Torí mo kó àwọn ọmọ mi, mo kó wọn dání. Mo kó àwọn granddaughter mi dání. Mo kó àwọn eléjì rẹ̀ dání. Ẹ jẹ́ n wá bi wọ́n ìjọ́sọ bí wọ́n ní kí n kàn rẹ́rìn yẹn kí n tó bẹ̀rẹ̀. Ṣé interval náà sọ ni? Àbí lemọ́lemọ́? Ẹ jẹ́ n béèrè lọ́wọ́ àwọn granddaughters mi. Hello everyone. This is Ejire Iyabeji Onikinko. Come and patronize our mommy. Come and buy Tinko. Come and buy Pomo. Come and buy Kuli. Come and buy Obana. Come and buy crayfish. Come and buy Egusi. Come and buy pepper. My number is 081 07 15 04 62. Our location is Abuja. Ẹ wá ọmọ tí mo ní mo fẹ́ béèrè nǹkan lọ́wọ́ wọn. Ìkọ́ ògbé kan mà lèmi àtàwọn granddaughter mi. Mo ní kán sọ fún mi bóyá iye ìṣẹ́jú tó ní mi ń fi rẹ́rìn. Ẹ máa ṣẹ̀ṣẹ̀ ṣoge bẹ́ẹ̀ ló ń ṣe ni. Ẹ kú mọ̀ tẹ́lẹ̀ pé mi ò ń rẹ́rìn. Mo ní káwọn ọmọ yìí sọ fún mi níṣẹ́ làwọn yẹn tún ń polówó ọjà ya wọn. Wọ́n ń ta tìǹkó, pọ̀nmọ́, ẹ̀gúsí, kúlíkúlí aláta. Àwọn granddaughter mi sọ fún mi pé wo èyí tó bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ rẹ́rìn. Location Abuja ni ẹ dákun ẹ bá patronize Iyabeji Onítìǹkù. Bẹ́ẹ̀ tí ẹ torí gbogbo nǹkan patronize ẹ̀rín ni mò ń rí fún yín lọ́fẹ̀ẹ́ lófò yìí. Ẹ mọ̀ tẹ́lẹ̀ pé mo máa ń lejú kokoko ni rojú mi ńlẹ̀ rí. Ẹ̀yin rí pé mo ti ń símà. Ẹ̀yin rí pé mi ìsọ̀rọ̀ no break no jam. Mo ti ń fi bírèkì sí. Ṣóyé kò yé. Ṣé ń jà tọ́ṣá? Ṣóyé kò yé. So lára ọ̀rọ̀ tó ń lọ nígboro náà a ti sọ pé ẹ má trọ́ọ̀sì ọ̀rẹ́ jù a ti sọ yẹn. Ẹ dákun mo bẹ̀ wá bá a bá fẹ́ lo oògùn ẹ má jẹ́ àfin tẹ́ ń pè ní ṣé mineral ẹ̀ ń pè beverages lọ́dọ̀ tiwa 50 states ní bẹ́nu Amẹ́ríkà àwọn míì máa ń pè ní pap àwọn míì sì máa ń pè ní soda ó dìpẹ́ǹdì state tẹ́ bá wà ẹ sì lè pè ní soda pap ẹ̀yin pè ní mineral ní Nàìjíríà ẹ dákun gbogbo nkíhun tẹ́ ẹ bá máa pè ẹ má fi lo oògùn torí ìtọ́lọ́hun arákùnrin kan ti pàdánù ẹ̀mí ẹ̀ o anything ṣe mọ̀ pé beverages ni ó ní kíní gas nínú omi ló dá kéèyàn máa fi lo oògùn o wọ́n gàgà oògùn septrin ó lọ fi
èmi làwọn Pepsi nǹkan kan tẹ́ ẹ mú ó lọ fi mú tí kinní yẹn bá papọ̀ nǹkan burúkú ló dì nínú o wọ́n gbé lọ ilé ìwòsàn ẹlẹ́mìí ti gbà á o ẹjọ́ ìpolówó tẹ́ ẹ̀ sanwó fún ni mo ní pé kí wọ́n sọ fún yín ẹ fi omi lo oògùn omi ni kẹ́ ẹ máa fi lo oògùn torí ìtọ́lọ́run àti tànábì omi ni kẹ́ ẹ máa fi lo oògùn omi òun ni kẹ́ ẹ máa fi lo oògùn ẹ má fi gbogbo àwọn nǹkan tẹ́ ẹ mú yẹn ọ̀ṣọ́mọ ọ̀lẹ́ ọmọ gbọ́mọ gbogbo àwọn díríǹkì oríṣiríṣi yẹn ẹ dákun ẹ má fi mu oògùn omi ni kẹ́ fi mu oògùn ẹ ní láti sanwó fún mi iṣẹ́ ládá mo sọ iṣẹ́ olóore lèmi wá ṣe lórí ibi báyìí ìyẹn lọ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tí mo tún máa sọ pé bó ṣe ń ṣẹlẹ̀ àwa obìnrin lélẹ́yìí bá wí tá a máa ń kojú bọlé ó wà lórí prógráàmù bẹ́ẹ̀ bá lọ wò ó prógráàmù ẹni tí mo nífẹ̀ẹ́ jù Dr. Oríyọmí Hamzat obìnrin ọmọ ló lóun ń wá o ló bá lọ kojú bọlé ṣe bí bèèyàn bá ń wọ́ ọmọ ẹ lọ ọ̀dọ̀ àwọn dókítà bó sọ fún yín mo ti wá ṣe gbogbo different test oríṣiríṣi kan ló lè fa ìdíwọ́ ọmọ bíbí pé kíyàn má ròyún ni àwọn àrùn ìbálòpọ̀ lè fà téèyàn bá kó sexually transmitted disease ó lè fà téèyàn bá treat ẹ̀ oríṣiríṣi nǹkan tó lè fà mo ti wá sọ láì má fàsìkò gùn torí bàbá fẹ́ ká pe àwọn kàkà kẹ́ni ilé ọ̀dọ̀ dókítà ọ̀dọ̀ àwọn bàbá ti bí ló lọ bàbá ń gbé nǹkan fún pé kó máa lọ lò ó lóun ò róyún ní àfẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ o bàbá ló lóyún fún o bàbá alájò ló lóyún fún o bóyá bàbá ti wò pé ìwọ ọmọ kékeré yìí bàbá tó sì ti darúgbó ẹ mọ bí tẹ́ ẹ máa lọ mo ti ẹ̀yin obìnrin ẹ yé kojú bọlé ibi ẹ bá ti ń kojú bọlé kiri wọ́n á gbé nǹkan míì lé yín lọ́wọ́ ẹni tẹ́ ẹ lọ bá bóyá ẹ ti yá ń wò pé òun ò tiẹ̀ rí ibi tóun ó mọ kíní ń bọ̀ ẹ̀yin lẹ́sìn ń ṣe kíní àyà gbẹ̀hùn tí ó gbélé yín lọ́wọ́ tó jẹ́ pé gbogbo ẹ̀mí yóò mọ̀ fàṣọ́dọ̀ ẹ̀ ni lára àpolówó tẹ́ ẹ̀ sanwó fún náà ni ẹjẹ́ ayé mọ kojú bọlé o ní ṣàgbákò ọmọ 25 years old ó ti kó sọ́wọ́ bàbá 80 years old níbi à ń kojú bọlé ó ti lóyún fún bàbá kò síbi tí ó lọ o ó ti dìyàwó bàbá ìyẹn tún lọ bẹ́ẹ̀ then eléyìí tí mo wá fẹ́ sọ yìí àwọn ẹ̀yin single parent ẹ dákun ẹ má wà too desperate torí ìtọ́lọ́run láti pé bóyá pé ẹ fẹ́ máa lọ máa gbáwò ẹ̀gbẹ́ ẹni tẹ́ ẹ bá kúkú fẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹ ń fẹ́ ìyá yìí single parent ni there is nothing wrong with single parent pé kọ́ má ṣe gbádùn o ó wá lọ ń fẹ́ sugar boy ọmọ kékeré kan ló lọ ń fẹ́ ládùúgbò ọmọ kékeré sí pátápátá ìyá yìí tún wá gba ilé fún ọmọ kékeré yìí pàápàá káwọn èèyàn má bàa ká wọn mú ládùúgbò ìyá yìí bóyá tí kinní ara ẹ̀ bá ti béèrè fún yóò gbé sugar boy yóò gbé lọ sí hòtẹ́ẹ̀lì ó máa lọ máa bá sùn ìyá yìí ti láwọn ọmọ tó dàgbà ó ti tọ́ wọn débi tẹ́rù ò ti níbà wọn ọmọ ìyá yìí obìnrin eléyìí fáwọn ọmọ wa ẹ jẹ́ ká máa sọ fún wọn tó bá ń déètì èèyàn ẹ má jẹ́ ká burú jù ọmọkùnrin kan mà lóhùn bá mi sọ̀rọ̀ ẹ jẹ́ ká jọ̀rẹ́ àwọn ọmọ wa bóyá ká ní ọmọ yìí ti sọ fún yẹ tí yẹ ti rí ta ni ọmọ ta ni jẹ́ kó wá jẹ́ kí n wá rí ṣé pé gbogbo nǹkan yìí mo ti sọ fún wa ẹ jẹ́ ká find out títí gan ká lọ chẹ́ẹ̀kì ọpọlọ wọn bóyá ọpọlọ wọn pé bó ṣe bí ọba ṣe fẹ́ fọkọ náà bí ọba ṣe fẹ́ yàwó torí bí ọba lọ fẹ́ yàwó nílé tó yẹ pé wèrè ni wọ́n ń bẹ̀ yóò yọ ọ́ lẹ̀ o bí ọba sì lọ fọkọ níbi tó ti jẹ́ pé àwọn yẹn náà gbádùn yóò yọ ọ́ lẹ̀ o ọmọ ìyá yìí obìnrin gbogbo owó tí ìyá yìí ń kó fún sugar boy òun ni sugar boy fi ń gbé ọmọ ìyá yìí lọ Italy
ọmọ ìyá yìí ti wá lóyún nísìn ọlọ́mọ ń sì kí ó ń tutọ́ kiri ta ló fún ẹ lóyún ó yá mú wa débẹ̀ ńgbà ọmọdé mú yẹ ẹ̀dẹ́ ọ̀dọ̀ ẹni tó fún lóyún àtàwọn ẹni tó tẹ̀lé ńgbà boyfriend yóò jáde síta ló bá di sugar boy ẹni tí ń bá yà sùn náà ló tún ń bọ́mọ sùn ṣé kìí ṣe pé sugar boy ti ṣoògùn àwúre báyìí ìyá yarí kanlẹ̀ ìyá ní ó ti fọ́mọ òun lóyún ó ń lu ọmọ ẹ̀ kọ́mọ ẹ̀ dúró síbẹ̀ bẹ́ẹ̀ ni sugar boy yìí sá wọlé bẹ́ẹ̀ náà ń wọ jáde ó ti rajà bàzá ọlọ́run ò ní ṣe tiwa ní tìjú a ní lóyún ẹ̀sìn but luckily at least ìyá òkú tí ì lóyún gbogbo àgbáyé sì kan ló mọ̀ pé ìyá kúkú ń fẹ́ torí ìyá yìí gan lè ọyàn tí ìyá ń fẹ́ ìyá lè bí lọ́mọ ẹgbẹ́ ọmọ ẹ̀ lẹ́ni tí ìyá ń fẹ́ ìyá ò fẹ́ ìyá kan fi ń rìn níwọ̀n ẹ̀jẹ̀ ara ń béèrè fún ṣé kò kúkú wá sàn kóbìnrin yẹn kó kú wáwọn ẹni tí ó dé tí ó fẹ́ ṣẹmọ tó máa dé ìta wọn tí ò ní jẹ́ pé nǹkan ọ̀tìjú ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá pàpà parí ẹ̀ o ìyẹn ilé ìfáwà òbí lóbìnrin bóyá ẹ fẹ́ máa bá wọn fọgá sùn ládùúgbò ẹ má ṣe nǹkan kéèyàn má gbọ́ ṣé rí nǹkan kéèyàn má gbọ́ yẹn ó ti mí pé kò ń ṣe nǹkan tó dáa ni ẹ má jọ bá wa ń bẹ̀ torí bí ọba sọ kò sọ́jà ń gbà mí ó lè lọ bá neighbor yan o ọkọ tiẹ̀ má lọ fọ́nú àwọn ọmọ èèyàn lórí ìyá yìí sì sugar boy tó mú sugar boy ti fọmọ ìyá lóyún o so ibi ọba bá dé àá jẹ́ kẹmọ bó ṣe ń lọ. Then another thing ṣé rí mo máa ń sọ fún àwọn èèyàn òfin ìlú òyìnbó ó yàtọ̀ sí òfin Nàìjíríà mo wo fídíò kan ìyá àtọmọ náà jọ wà nínú bus ọmọkùnrin single parent níyá yẹn mo send bí mo bí mo send sáwọn èèyàn kan mo pé ustaz wà náà ẹni tí mo send sí pé torí àwọn èèyàn míì kan máa ń ṣẹnu ṣólóṣóló wọn ibi tó ọ̀gbẹ́ ìlú tó ọ̀gbẹ́ wọ́n fẹ́ máa dá sí ọ̀rọ̀ ìlú tí wọ́n ọ̀gbẹ́ kára kọ́ṣọ́ tara wọn kọ́ṣọ́ gbá wọn you don't know òfin ìlú yẹn tẹ́ bá rí bí ọmọ yẹn ṣe ń bá yẹ sọ̀rọ̀ inú bọ́ọ̀sì náà wà orúkọ játijàti ló ń pè yẹ luckily all sójà kan wà nínú bọ́ọ̀sì bó ṣe intervene yẹn ipe ìwọ gentleman tálẹ́ni tó ń bá sọ̀rọ̀ ìyá ẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ ó torúkọ rẹ̀ ó ní kí lorúkọ ẹ̀ ó fẹ́ ń ṣe kí ọmọ yìí ṣe pé kíní ṣẹ̀mọ́ yìí ṣe but also jàyẹn lọ́lọ́run fi ṣe gàrí tíra òun lọ́lọ́run fi ṣe gbígbàdúrà fúyà yìí ṣe rí láti raise ọmọ nílùú òyìnbó kọ́lọ́ ń ṣàánú wa ni o kò easy ó ní mo fi wọ́n tún máa ń wo àwọn èèyàn tí ń kọ́mọ wọn nírọ́ ẹ mọ̀ bí ẹ ti lọ láya ẹ mọ̀ bí ẹ ti lọ lọ́kọ àwọn ọmọ téèyàn ò kọ́ nírọ́ gan peer pressure wọ́n ń kẹ́gbẹ́ oríṣiríṣi kọ́lọ́ ń ṣàánú wa ni káwọn ọmọ wa má yàyàkuyà bá ọ̀gá sójà yẹn bá ṣáà bá sọ̀rọ̀ pé ìyá ẹ̀ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn ìyá tó ń jìṣẹ́ jìyà lé ẹ lórí oní ìdówó onídìígbá ó ṣe gbáṣàwo ìyá yìí náà ni ní ẹ bá sọ pé òun wish pé ìyá ti tòun ṣì wà láyé bàbá òun wà míì sóhun bọ ìyá òun ló wà ń bẹ̀ fún un ìyá òun ti kú sí òun wish pé kọ́lọ́hún ti ẹ̀kàn gbàdúrà òun kóhun kàn rí ìyá òun kóhun kàn sọ fún ìyá òun pé I love you kóhun kàn ọ̀gì ìyá òun lásán ọ̀rọ̀ tí sójà yẹn sọ ó touch ọmọ yẹn ń dà mí ẹkún lójú sójà yẹn bá sọ fún pé ọ̀gì yẹ ẹ nísìkò apologize ọ̀gì yẹ ó apologize sójà yẹn wá sí ìyá yẹn bá ní sóhun lè ọ̀gì sójà yẹn ipe single parent lòun ọmọ mẹ́ta ló wà lọ́wọ́ òun dẹ̀ ń gbìyànjú gbogbo agbára òun sójà yẹn wá ní pé ṣọmọ nǹkan yàtọ̀ sí eléyìí tó tinú bọ́ọ̀sì yìí òun á wà fọmọ ẹ bíi father figure kò fẹ́ ya ọmọ ṣe máa wọn èèyàn máa ń wà ṣe mọ̀ just like èmi náà ó láwọn ọmọ kan tẹ́ pé they look up to me
èmi náà sì láwọn èèyàn tèmi náà look up to ẹ̀gbọ́n níjọ́ ta ṣe kíní launching wa mo sọ fún pé mo láwọn èèyàn tèmi náà look up to ṣé rí ojú mẹ́rin ló ń bímọ igba ojú ló ń bá èèyàn tọ́ ọmọ ojú mẹ́rin ló ń bí ọmọ o ìyá àti bàbá nìkan ló ń dá sun ọmọ o igba ojú ló ń bá èèyàn tọ́ ọmọ wọ́n ní it takes a village to raise a child ṣé rí ọmọ tí yóò bá ṣoríire láyé ẹ rí pásítọ̀ máa wà nínú ẹ̀ àáfàá lè kéwú ẹ̀ teacher school ẹ̀ àwọn ará àdúgbò ó lè jẹ́ àwọn bùrọ̀dá kan wà ládùúgbò tó jẹ́ pé tó ń look up to tó ń ṣe dáadáa tó máa sọ pé ó má ṣe báyìí ìgbórí ọ̀nà rèé wà lẹ́kùn sálàm ẹ̀gbọ́n mi ìgbórí ọ̀nà rèé má ṣìnà just like ajé tó yan lọ́jà miu ẹ̀kọ́ lẹ́ ìyàwó mi ìyàwó alálùbáríkà ṣe rí bẹ́ẹ̀ mi gan ṣe wà yìí bí n ṣe jẹ́ grandma yìí grandma gẹ́gẹ́ báwọn ẹnìkan ṣe pè mí ní pé grandma yìí grandma tó lóyún bẹ́ta yìí èmi gan sì láwọn èèyàn tí ń tọ́ mi sọ́nà ẹ rí pé mo ní àwọn VIPs mi láwọn làwọn mọ́mì mi grandma Adéọlá Ìjáníyìwá mami Alájà Kókà àwọn ostars wa Muideen àwọn baba and many people like that gbogbo àwọn matrons wa àwọn náà on shape mi ọmọ òdì mi Chief Mrs. Moronke Faloyin mo sọ fún yín pé mo láwọn ẹ̀gbọ́n Chief Mrs. Fọláṣadé Adéṣu sorry and many people even besides our siblings mi ẹ̀gbọ́n lẹ́nu mi pé mo láwọn ẹ̀gbọ́n mi bàbá ló jẹ́ fún mi I call them my small daddy mo láwọn cousins àwọn Chief Bọ́lájí Karim I have many people bí mo yìí ṣe wà yìí ṣé rí abẹ́rẹ́ tó bá lókun dì kò ní sọnù àwọn èèyàn kan look up to èmi náà láwọn èèyàn kan tí mo look up to mo láwọn èèyàn tó máa pè mí ṣàkíyèsí pé wo jáwọ́ kúrò nínú show yẹn tí máa ní ebe ẹgbọ́n lẹ́nu mi tí mo ti ẹ̀ǹkan ní mi ò ní sọ́jà nǹkan yẹn náà lọ èmi láwọn èèyàn tó ń bá mi sọ̀rọ̀ tí mò ń láti gbọ́ wọn ò bí mi dá mi ò kọjá àbáwí. àwọn ẹ̀gbọ́n mi máa ń wo program mi àwọn àbúrò mi máa ń wo program mi wọ́n máa ń bá mi sọ̀rọ̀ pàápàá ẹ̀búrò ti tèmi àbúrò mi tọ́bílé mi chairman CEO Sharilesh Hotel ló pè mí pé ẹ̀gbọ́n mi kí n yé máa sọ pé mò ń sọ wóróworó mọ́ ṣé mo pé ẹ̀wọ̀ ò ní Facebook ìyàwó ẹ̀ ni mo ń follow wa kò mọ̀ pé mo kàn fi ń ṣẹ̀fẹ̀ ni ó ní program tẹ́mi ń ṣe tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń kọ́gbọ́n nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ló wà nínú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí ó jẹ́ pé òyà ọba máa ṣe olóṣó igbe kí my sweet sister mi Ṣadéláyé ni ẹ káàbọ̀ àbúrò mi ó ní kí má máa sọ bẹ́ẹ̀ mo lè mi kàn fi ń ṣẹ̀fẹ̀ ni pé àwọn èèyàn kan ló sọ pé kí ni mò ń sọ ẹ̀bẹ́yìn kúkú mọ̀ ẹ mọ̀ torí àbúrò mi ò ń ṣe Facebook person kò mọ̀ pé àwọn èèyàn kan náà ní àwọn tí ẹ̀ ń wò mí pé kí ni mò ń sọ wóróworó mò ń sọ pé program mi kò ní meaning kò lórí kò nídìí bẹ́ẹ̀ bá sì bá àwọn ẹni tá a ti ń sọ yìí ẹni kí ni qualification wọn ò ní qualification kankan wọ́n kàn tọ́ná àràbù fracas kọ́kàn máa gbérọ́ mọ́jọ́jọ́ máa ìná it's not by kiri mo sọ pé tó bá ní kéèyàn sọ̀rọ̀ lórí relationship counseling I'm qualified àbí ẹni tó bá ka psychology tó kà nípa káràkátà tó kà nípa project management tó tún wá ní degree nínú human resources management ẹ dákun so nǹkan tí ó bá jẹ́ pé kíní tí mo lè sọ lé lórí mo lè sọ because for you to be HR specialist business law òun láti mọ̀ mi ní law òfin àwọn ọ̀tọ̀lọ́lọ́pàá omi read the criminology o so it's not by pé kíní èèyàn mẹ́ta lè máa wò mí mo ṣe bẹ̀rẹ̀ ni a ṣe ẹ̀pọ́dún méjì ni àwọn ọ̀tá sì pọ̀ jẹ́ ní mi lọ àwọn olórogún òwò pọ̀ rẹpẹtẹ ẹ̀yin gángan mọ̀ pé alákàrà ò fẹ́ kẹ́nìkejì ó dín so that's fine ọ̀pọ̀lọpọ̀ la wá promote lórí bíbá yìí
ṣáwọn promote wa rí wọn tiẹ̀ kí wa congratulation rí ṣe tún fẹ́ gbọ́ wọn kí wa nígbà tá a ṣe kí ni wọn wá type congratulation àwọn òun fi bí sọ bí ó ti ń bá wọn yí báyìí sí àìmọye àwọn tó wà ti jáde gbèjà láìmọye ìgbà wọn ò ní ṣe bí ẹni tó rí wa ẹ mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ orogún òwò náà ń pè torí ìdáwọn sọ̀wọ́ pé táwọn èèyàn bá máa mọ ọmọbìnrin yìí ìdáwọn èèyàn ò ní máa lọ torí èmi ò mọ̀ ẹ̀yin àlẹ́ṣẹ̀ lẹ́ni mo fọ́nì ẹni máa ń sọ̀rọ̀ ẹni mo fọ́nì èmi ò mọ̀ bí n fọ́nì bí n fọ́nì mo ti gbàgbọ́ ní máa rẹ́rìn wọ́n ní máa rẹ́rìn ní School of Journalism wọ́n ní máa rẹ́rìn ẹ̀jẹ̀ tún rẹ́rìn assistant class captain is your job Sister Olúrántí bí n bá ti rẹ́rìn you need to be reminding me it's time to smile ṣé rí mo máa ń sọ kò sí forever champion current champion ló wà in tí òye many people ni ṣé rí gbà sọ̀rọ̀sọ̀rọ̀ yóò jẹ́ kí n mọ̀ wá many people ìwà àwọn èèyàn ó jẹ́ kẹ́ mọ̀ ẹni tẹ́yìn fojoojúmọ́ bá polówó pé kinní kan kò kí wa congratulation ngbà ṣe launching ordinary kọ́kàn type congratulation ẹ sì gbàtọ́ láwọn wá ń comment sábẹ́ kinní wa ẹ ti mọ̀ pé rọ́ ni Ọlọ́run ló ní ń jáde ń jọ mo jáde èmi fúnra mi lẹ́nu mi mo lè fi sọ̀rọ̀ àwọn ẹni tẹ́yìn fojoojúmọ́ celebrate ṣọ́ celebrate yín rí torí ẹ̀ mú máa ń sọ fún yín in tí ó kó wà lábá yín ẹ jìnnà fún ẹ jẹ́ kó ní kálukú gbẹ́rù ẹ̀ wálé kárí àtù ni in tí òye ní kálukú tí òye many people God's time is the best àwa mẹ́ èèyàn kan ní wò mí tẹ́lẹ̀ àdì méjì nísìnyí àti di mẹ́ta mímọ̀ ṣe mi kọ́ béèyàn mẹ́ta bá wò wá bẹ́ẹ̀ bá fi padà lọ wo fídíò wa ẹ ti rí iye views tó ti wò èmi ò sí báyọ̀ fún ra views torí ẹ̀ ń tanra yín ni èmi ò lè fi kọ́bọ̀ báyàn ra views èmi ò lè rà á èèyàn méjì ò bá wò mí kò sí tìjú ń bẹ̀ wá sí mo wá ṣe ẹ̀yin bó bá ti rí gbọ́ àwọn wo ló wá lọ ń wò létà kò ṣe ń ṣe àwọn àlìjọ ní àwọn èèyàn kan náà ló lọ wò ó àwọn tó lè gbójú wa ni àwọn náà ìta bá sọ níbi báyìí náà máa lọ jí sọ mò ń sọ fún yín ni kàrà tó ṣúọ ni wọ́n máa yí sí bí wọ́n máa yí sọ́hùn wọ́n yí bí n bá jáde ẹ̀yin àlẹ́ṣẹ̀ nìkan mà kọ́lẹ̀ ní ìsinmi àwọn tó mí ìsinmi pọ̀ pé kí lọmọ yóò tún sọ kí ni ó sọ originality ni kò ń ṣe wóró ká má fọpọlọ ṣe nǹkan ìyẹn kan náà ń pè pé èèyàn ń sọ̀rọ̀ ó lè má sọ èèyàn náà lè máa wò ẹ́ bó bá jẹ́ àwọn ọ̀rẹ́ dáadáa náà nìkan máa wò wọ́n ń láàsì ìgbà mélòó àbáwọn tí ń lo àfàrò àfàtọ̀ ẹ̀bá àti wíkọ́ gbọ́lọgbọ́ngbọ́ yóò sùn kó I'm as real could be and I don't pretend gbogbo ẹ̀ náà láti rí yìí so ìyẹn lọ bẹ́ẹ̀ so mo ti ní ká ṣọ́ra fọ́rẹ̀ àwa táǹtọ́ mọ́ ń lo ìbò ọlọ́run ní bá wo ọmọ wa so ẹni tí ò bá mọ̀ dí ọ̀rọ̀ má gbẹnu sí láti kékeré náà ti máa sọ fọ́mọ pé ní right mo ti wá sọ yẹn ẹ wá wo ẹni tọ́lọ́run lò ìyá yẹn á ti máa gbàdúrà sọ́lọ́run pé wọ́n lọ́run jọ bá mi kó sọ́mọ mi yìí lọ́kàn single parent ò sì kì í ṣàrùn gbogbo ẹgbẹ́ bá jẹ́ single parent kò kì í ṣàrùn tàìmọye single parent tó ń rèézì ọmọ alálùbáríkà ọmọ gidi ẹ má jẹ́ kẹ́nìbọ̀dì kó sọ fún yín pé bákan ilé mi wà ọkọ àtìyàwó wà ń bẹ̀ wọn ò gbádùn ara wọn obìnrin mi á sọ fún yín pé báyìí ni kò ṣe má ṣe báyìí irọ́ ni o nínú ilé tí wọn bóyá òun gangan ní kúnlẹ̀ ó máa kúnlẹ̀ bẹ ọkọ ẹ ní o yóò sì bọ́ sórí kinní ó máa ní má dọ́kọ ẹ lóhùn that's nonsense wo ọlọ́mọ jẹ́ kẹ́ ẹ lọ bọ́ sọ́wọ́ sugar boy tó ń bá ìyá àtọmọ sùn owó tèmi nílé mi yá ayé o ẹ mọ̀ pé wàásù tèmi ò ń sọ̀rọ̀ jù general tá àkọ́rí tó ń lọ lèmi máa sọ mi ní nítorí pé kérò lè pọ̀ kí máa gbórúkọ àwọn èèyàn kí máa fi ṣe show kí máa fi ṣe kíní èèyàn lè pawó ẹkún kó lóun bá fi rẹ jẹ̀rín ámbẹ̀rẹ̀ tàṣe
Facebook kò sanwó fún mi gbogbo monetization mi láti flag lọ mi sì bá wọn dù mi bá wọn contest ẹ ìjọba yàwó padà bí ó sì padà wá sí ni mo wá ṣe ládá mi ọ̀dọ̀ Ọlọ́run ni kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ń pe bàbá kágbọ́n tí bàbá ó sọ fún wa àwa ń kọ́gbọ́n tí wa ní ọgbọ́n báwo la ṣe lè lo ilé ayé wa nírọ̀rùn báwo la ṣe ní kó sọ́wọ́ báwo náà ṣe ní gbọ́mú wa síta báwo náà ṣe ní thanks for the star oh sister mi Ṣadéláyé ni thanks for the star báwo la ṣe jẹ́ ìyàwó rere lọ́ọ̀dẹ ọkọ báwo la ṣe mọ̀ pé ọkọ ló lórí ṣé ọkọ ló lórí kò mí ìpọ́ ọkọ mú wa lẹ́rú ọkọ ò mú wa lẹ́rú ọkọ ló lórí ó ti wà látètè kọ́ṣe bẹ́ẹ̀ náà ni yóò sì mọ rí títí láéláé àmín obìnrin ló ń tolé ọkọ is the head of the household ọkọ ló lórí ilé wàláhì obìnrin tó bá ṣe bí ọ̀dẹ̀ fọ́kọ òun ni ó gbádùn ọkọ jù irú ọkùnrin bẹ́ẹ̀ níta náà máa níyàwó ẹ̀ ti ṣe ògùn sí torí pé ìyàwó yẹn gbà fún ọkọ ẹ̀ ìgbé yes bọ́ ọkọ ò lè gbọ́ máa bínú kíyàwó náà máa bínú èèyàn kan láti jẹ́wúrẹ́ bí ọ̀kan bá jẹ́wúrẹ́ kí ọ̀kan jágùntàn ọkùnrin ló dùn ún mú jù ọ̀pọ̀ ń ṣe pé ká tún máa fẹ́ pùtù obìnrin dáhùn ìyẹn ò dáa torí ẹ̀ lẹ ṣe máa ń rè mí pé ọkùnrin burúkú wà obìnrin burúkú wà we can't be one-sided don't be anti obìnrin I'm not gonna take that no ìyẹn ni ò dáa ọkùnrin burúkú wà obìnrin burúkú wà ẹ má jẹ́ ká ní gbogbo nǹkan náà obìnrin ni ò dáa obìnrin ni ò dáa obìnrin ni ò dáa torí kíni torí ìpọ́nrán yìí náà torí ìpọ́nrán yìí náà àìmọye obìnrin ló ti kú ikú tí ò yẹ kó kú torí ìwà tọkùnrin wù sí àìmọye ọkùnrin náà kẹ̀dẹ̀rẹ́ lóbìnrin ti ṣe ní jàǹbá bú àìmọye ọkùnrin lóbìnrin ti mórúkọ wọn lọ tó fi lọ ṣiṣẹ́ alálùjọ̀nú bó tilẹ̀ jẹ́ pé ẹ̀san ń ké fáwọn ọmọkùnrin mi o ṣé rí ọmọkùnrin mi tó bá fẹ́ yàwó burúkú ẹ lọ wo ṣé ọwọ́ ìyá yín o ẹ lọ bèèrè ṣé ọwọ́ ìyá yín kí ni ìyá yín ṣe fún bàbá yín ìyẹn wà lọ́tọ̀ àwọn míì kẹ̀dẹ̀rẹ́ ìyàwó rere ni wọ́n lọ́ọ̀dẹ ọkọ mo ti sọ fún yín most obìnrin ṣé rí obìnrin tó bá rí ọkọ gidi fẹ́ wà láì àlùbáríkà ni bẹ́ẹ̀ náà lọkùnrin tó bá rí ìyàwó gidi fẹ́ ẹ lọ wò most often obìnrin tó bá da ọwọ́ ọkùnrin burúkú náà máa ń sábà kó sí ọkùnrin tó bá da àwọn obìnrin burúkú náà máa ń sábà kó sí bọ́lọ̀ ń ṣe ṣẹlẹ̀ ayé nìyẹn kò mí ìgbé bẹ́ẹ̀ náà ṣe máa lò sẹ̀mí ayé wọn lọ títí láéláé o ó wá lè jẹ́ pé bóyá tó bá rì má rì lọ́lọ́run ó ṣẹ̀ wá gbé egungun tó jẹ́ pé ẹ̀hà ẹ̀ tára wọn máa yé wọn tó yẹ pọ́njọ máa gbé nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe wà so lè rẹ́ mi bà kí ní obìnrin nìkan la kàn máa condemn no I only treat topic at hand mi ò dẹ̀ lè nítorí pé ẹ worú obìnrin single parent yẹn àmọ̀dí tó fi di single parent lè rí mi kí wá báyọ̀ bú ọkọ ọlọ́kọ torí mi gan ògbẹ́jọ́ family tèmi wá bóyá mo máa rìn sí bí ìmárì kò sẹ́ni tó mọ̀ kò sẹ́ni tí ń pẹ̀jọ́ kò sọ fún òrùka ń bẹ lọ́wọ́ mi òrùka wedding ring so that is to say I'm married I am married so ẹni ó bá kú kó lọ kú I am married Sue Alesh is married bẹ́ẹ̀ yóò bá kú kó kú sì lè rí bí kí ni single parent ṣe ẹ̀yẹ ẹni tí ò single parent nítorí àmọ́ situation oníkálùkù so má sọ̀rọ̀ ẹ di chief judge tó máa ní bákan làwọn èèyàn kan ṣe lè lo ayé wọn but there is no one way street marriage is never a black or white there is always in between in tó kọjú sẹ́nìkan yìí ló kọ sẹ́lòmíì torí ẹ̀bẹ̀ ṣe rí mi yìí mi promote polygamy rí rí mi mo sọ I was raised in a polygamous family ilé alálùbáríkà ni ilé tí wọ́n sì ń ṣe léèwèrè mo sọ gbogbo àwọn ìyá mi mẹ́tẹ̀ẹ̀ta méjì ti padà sọ́dọ̀ Ọlọ́run ìyá mi kan tó kù kọ́lọ́n bá lọ́ra ẹ̀mí wọn mi ìwá nítorí ẹ̀ kí máa ní káwọn èèyàn practice polygamy
ẹ jẹ́ fi abẹ́rẹ́ gúnra wò bó ṣe rí ká tó fi gbé èèyàn ẹgbẹ́ wa kò sóbìnrin tó máa wù kó fọ́kọ yóò fẹ́ yàwó léhùn àwọn ọmọ àfáà kan tá a bá gbà torí àti mọ̀ pé súnà ni ìta àti grow up tá ti dàgbà lẹ́ni ìyẹn wá fún mi lẹ́ni right kí n máa wá bọ́ọ̀sà kí n wá ní ẹ ọkùnrin tí ò bá fẹ́ yàwó méjì ìyá ò jẹ́ lọ́jọ́ alẹ́ bàbá ńlá rọ́ ni ìyá ò lè jẹ́ nìkankan lọ́jọ́ alẹ́ Amẹ́ríkà làwa wà Nàìjíríà náà mo láwọn ọ̀rẹ́ tó ṣiṣẹ́ náà máa ń fún wọn ní pension l'Amẹ́ríkà yìí kó o tó gba chẹ́ẹ̀kì ẹ wọ́n ń pe kíní kan ní social security wọ́n ti yọ bó o bá ti wọ retirement age tó o ṣiṣẹ́ mọ́ retirement age ó ní iye tó máa gbà lóṣooṣù ní oṣooṣù owó ẹ ni o wọ́n ti ń yọ owó yẹn nígbà tó ń ṣiṣẹ́ mi ìṣẹ́yìn tẹ́wọ̀ ní UK o ẹ má rè mí Amẹ́ríkà mo ń gbé òfin Amẹ́ríkà mo mọ̀ o mo dẹ̀ mọ̀ pé ní Nàìjíríà náà dádì mi ṣiṣẹ́ pẹ̀lú gọ́fúmẹ́ǹtì Lagos State Government èmi mo sì máa lọ pẹ̀lú bó ṣe dá ní business ara tiwọn yẹn ìyàwó mi ẹ káàbọ̀ òfin Amẹ́ríkà yìí bá a bá ti pé èjì retirement age ó máa gbà á ó ti yọ social security yẹn nínú chẹ́ẹ̀kì wa ká tó ṣiṣẹ́ ìyá ò lè jọkùnrin kankan ẹ má torí ẹ̀ka máa ní kọkùnrin lọ fẹ́ yàwó méjì torí kí ni ẹ fi iná gúnra ara yín wò bó ṣe ń rí ká tó fi jó ìrìn ẹgbẹ́ wa bí ṣe wà yí gan béèyàn bá bi mí bójú bá pòfin bí n bá wọ̀ tún ti ń wò sí tí mo ní pé àwọn àfa àkọ́kọ́ ò sí nítòsí mi kò sáwọn ẹ̀gbọ́n mi tó yẹ pé wọ́n fẹ́ yàwó kan bẹ̀ ó yẹ bí mi ṣé ti bá mi lé gbogbo wọn kú o do I want to be the only one? Yes ẹ má sọ ọ́ síta o torí ọmọ ní kò tọ́ sẹ́nu mi pé bí ilé olórogún kí ló ń jẹ́ ilé olórogún dádì mi fẹ́yàwó mẹ́ta ó pè wọ́n ní ẹ jẹ́ ká fi iná jóra wa wò bó ṣe rí ká tó fi jó èèyàn ẹgbẹ́ wa ṣeré mi mo máa ń sọ mo ní tí bá bára mi nírú situation bẹ́ẹ̀ ṣe mọ̀ torí pé mo ti use mọ́rú nǹkan bẹ́ẹ̀ yẹn in tí mo grow up pẹ̀lú ni ẹnìkan kan ò sì pamọ́ ẹnìkan kan nílé tiwa o ẹnìkan kan ò sàṣìyàn kan so má kàn rí pé wẹ́ ọ ní súnà nítorí ọmọ àfáà ni mí torí gbàǹbá kọ̀ǹdẹ̀mù ẹ̀ ṣé kí wọ́n ní bàbá mi ò dáa ni bàbá mi lẹni tí mo nífẹ̀ẹ́ jù láyé lọ́rùn mi ìyàwó mẹ́ta ló fẹ́ mo lẹ́gbọ́n mi tí mo nífẹ̀ẹ́ gbogbo ilẹ̀ máa ń gbọ́ ọlẹ́ṣin lọ́yẹ mi Àdìsá máa and that's my small daddy mo láwọn small daddy lórí ìran ọ̀rọ̀ tán níyàwó kan so ta ni mo fẹ́ lọ fẹjọ́ sùn ṣẹ́rí òun ló fi máa múrù wa báyìí àkọ́gbà fọlọ́run ni pé wẹ́ súnà ni láyà bá gbà fọlọ́run a sì ní lọ ṣoògùn a sì ní ṣe kí àkọ́gbà fọlọ́run ni pé wo ó tiẹ̀ fi dá ni èmi nìkan kọ́ ní mọ̀ fún ojúmọ́ dáná but ẹni tí wọ́n bí nírú ilé bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé bad experience ló wọ́n ní bóyá bad experience ló ní ṣé mo wà lè kàn pa fún onítọ̀ kí máa wá kí máa ní ọkùnrin tí ò bá fẹ́ yàwó méjì ọjọ́ alẹ́ òní dàtà ń wí bẹ́ẹ̀ ẹ padà owó bàbá jẹ l'Amẹ́ríkà tiwa yàfẹ́ tí ò bá ṣiṣẹ́ social security mi ń dúró dè mí òun ló jẹ́ pé ìlú òyìnbó àwọn mi ìsọ London o Amẹ́ríkà tiwa àwọn òwojú ọmọ ká tó jẹun o àwojú ọmọ bọ́mọ bá fún wa extra ni bọ́mọ ò sì fún wa kò sẹ́ni tó kíní kàkà bẹ́ẹ̀ èèyàn lèyàn ṣe fọ́mọ èèyàn ni mo bá wọn san student loan wọn ń gbà àtàlé ńlá ó sì pay wọn torí mi fẹ́ kàn jẹ gbèsè ṣe mọ̀ credit ní gbogbo nǹkan so mo ti fún wọn ní good education ogún ayérayé nìyẹn ọmọ Amẹ́ríkà ni wọ́n bí ọba kàwé ó máa ṣiṣẹ́ gidi ó gbárílò ìbò ń sanwó fún so báwo lèèyàn ṣe máa níyà ó jẹ ọkùnrin lálẹ́ báwo nìyà ṣe fẹ́ jẹ ọkùnrin yẹn lálẹ́ ẹ wá sọ fẹ́ni tó ti dàgbà kó lọ fẹ́ yàwó kó lọ fọ́mọ kékeré ọkùnrin tó ti dàgbà at what age ló máa dulé ọmọ èmi lásán tó yùn bẹ́ta wà nú mi yìí mo ti dàgbà rí pé mo máa rà àwọn nání ni
mi ò lè jí lóru fọ́mọ kankan lọ́yàn nọ́mbà ọ̀nà tẹ̀tí lómi ò sínú ọyàn mi mọ́ná ọ ní nípù nìkan ní bẹ́ẹ̀mbẹ́ ẹ mọ̀ pé ó ní èjì kan tó jẹ́ pé èjì tó yẹ kí ọkọ àti ìyàwó ṣe gba ẹgbẹ́gbẹ́ lé ẹ̀kọ́ máa enjoy ara wọn ńgbà tí rèsì gbogbo àwọn ọmọ tó ti ṣe wàhálà kọ́kọ́ àti ìyàwó kọ́ máa travel lọ travel lọ bí ọ travel lọ ọ̀hún èèyàn kan wá ní ẹ pẹ́pẹ́sẹ́ o kó wá lọ fọ́mọ kékeré kan wá bọ́mọ kékeré yẹn bá lóyún wà láì bàbá yẹn ò lè jèrè ọmọ yẹn náà gàrà tó ṣú ọ̀ ni bàbá yẹn kò lè jèrè ọmọ tó fàgbàlagbà ara bí ní ìṣe pé o torí jèrè bàbá yẹn ní ọmọ dúlé ọmọ yẹn kiri ọmọ wa dúlé mú kiri ni bóyá kọ́mọ tó bẹ̀rẹ̀ iṣẹ́ mọ èjì tọmọ wà kó tó bẹ̀rẹ̀ iṣẹ́ gbogbo yìí lè ti ká lẹ́nu bàbá lè má lè jẹ gbogbo egungun bọ́gọ́ abọ́dí nǹkan kan bóyá jẹ àfilé tí ò wọ́n tàwọn olóyìnbó àbí chicken tàwọn òyìnbó kò sì wọ́n ń bì báyìí ọmọ máa já bútẹ́bútẹ́ bóyá òní bàbá ó kàn mọ́ lọ́mì àsìkò olówó fẹ́ fi máa ṣe olówó fi jèrè ọmọ náà èmi ò gbà yẹn wọlé o mi ò gbà wọlé rárá àtọ́ pé torí pẹ́pẹ́sẹ́ tí bàbá bá dàgbà ìyá máa jẹ́ bíi ti báwo ṣe Ọlọ́run sọ fún wa pé ọmọ máa ní lárí jù yẹ́ ẹ̀ lọ ni níbo Ọlọ́run ní ká wá sìnwún láyé ni kò sọ pé nìkan lówó ẹnìkan ò ní lówó ṣé èèyàn kan ti pè ń jókòó sọ pé ọmọ yẹn máa dolówó sòun ló máa tọ́jú bàbá yẹn then ìyá tó bá lọ bọ́ ọmọ ẹ̀ tọ́jú ọmọ mo ti sọ ọ̀rọ̀ yìí nítorí yẹn what is wrong there is nothing wrong with that ẹ wá gbé ìlú òyìnbó kẹ tó wá mọ̀ pé kò easy mo ti wá sọ ti Sisi tó jẹ́ pé ó bímọ ó lóyún ó bímọ kò mọ̀ pé ìdọ̀tí ṣe tó obìnrin bá bímọ ìdọ̀tí wà lórí nípò ẹ̀ kò ṣe pé ìdọ̀tí kíní milk dot kíní yẹn ti block ó yẹ kó èmi mo ṣe bá fomi gbóná bá ṣe tó ní kí n bá òun ra ògùn pẹ́ẹ̀nì wà yá ń ròun ọmọ òun kíní torí pé mílkì ò yọ ṣé ọmọ kékeré tí ò tí ì bímọ rí tí iye ẹ̀bọ wa lọ bá wọn ṣọ̀jọ̀jọ̀ ọmọ nílùú òyìnbó ti pọ̀ jù so tó bá fi bàbá sílẹ̀ ṣó ti pọ̀ jù Nàìjíríà kó o tó rìn blọ́ọ̀kì méjì wàláhì bó o bá fẹ́ túwó bó o fẹ́ jàmàlà bó o fẹ́ rẹsì oúnjẹ ìta yẹn gangan ló dùn jù ẹ wá ní bàbá yẹn ó ń fi ẹ̀pọ̀n gbé abọ́ kiri what's wrong with that kí ló bá dì tí ọkọ mi tó bá lọ gbé abọ́ lọ fi oúnjẹ lọ́dọ̀ ya Súlè nígbà tí wọ́n pé ẹ bá ọmọ wa ni mo wá bá tọ́jú ọmọ what is wrong with that kí ló rọǹgì pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ àmọ́ ń tá a máa kó àwọn èèyàn please ẹ̀yin tẹ́ pé ẹ̀yin ní mo gbé national speaker èmi ò ṣe motivational speaker wá sílẹ̀ mi wá ṣe ká dẹ̀ create awareness kí ló rọǹgì gbogbo ọlá mọ̀ pé ṣé bàbá ni ó máa lọ ṣọ̀jọ̀jọ̀ ọmọ ni ṣé tó bàbá ló máa bá ọmọ ẹ̀ ṣé bàbá ni ó máa mú orí ọyàn ọmọ ẹ̀ tí omi ò yọ tí mílìkì ò yọ bàbá ni ó gbọ́ ọyàn ọmọ àbí ni ó máa bá fi omi gbóná fi ṣe bàbá ni ó máa tẹ ọyàn ọmọ ẹ̀ kó mi lè yọ ṣé bàbá ni ó lọ sínú kíchìnì ní ọmọ lọ bá ọmọ ẹ̀rọ àmàlà ọmọ ẹ̀ tó ṣe bímọ tó yẹ já jókòó ọkọ mi ọmọ yẹn ti ń ké ìyá ẹ̀ máa ní wo sùn ara tútù ló ṣì wà ṣé bàbá ni kó máa lọ torí mi ìmọ̀ bẹ́lò mi ṣe ń rorí ṣé ń tó fún sí lọ́fun lẹ́ ń sọ jáde ni àwọn wo lẹ́ ń ṣiṣẹ́ fún gangan tó ní kẹ́ máa sọ òṣì ọ̀rọ̀ ẹ̀ tẹ́yìn náà dẹ̀ gbé sílẹ̀ àkàyè yín. So ìyá wa bọ́mọ ẹ̀ tọ́jú ọmọ nílùú òyìnbó bàbá gbé abọ́ ọlọ́rọ̀ oúnjẹ what's wrong with that what is wrong with that ìyá mi gan ó ti lábúrò ẹ̀ tó yẹ pé ó máa ń bá ọkọ ẹ̀ sóúnjẹ sílẹ̀ ni ó ti bá sí ọbẹ̀ ìjọ́ mẹ́ta ó ti sọ oríṣiríṣi bàbá yẹn kàn máa microwave ẹ̀bà ni ó kàn máa microwave rice ni so what is wrong with that
tí ọmọ bá lágbára fún owó láti gba visa fún ìyá àti bàbá pé kán wá àti pẹ́lẹ́ ọkọ ẹni ìyá láti mọ̀ látàyé láti ọ̀tọ̀ láyé ti báyé ìyá ni mo ń lọ bọ́mọ ṣọ lọ́jọ̀jọ̀ inú kan jẹ́ ìlú òyìnbó nìkan bí ìyá èèyàn bá wà nílùú téèyàn bá ń gbé Èkó àwọn ìyá wa máa wá láti ìlú táwa ń gbé ọmọ wa bá àtọ́jú ọmọ lẹ́kọ̀ọ́ assistant school prefect ní Ismail lónìí assistant school prefect tó ti ní kí n smile but only tó bá oh shit thank you kò sígbà tí a ní promote amayo school prefect yo a fi assistant school prefect ṣe school prefect sister Olúwarántìmí thank you ìyá ni láti jọta láyé ti báyé irú kí la wá ń preach kí lẹjọ́ nínú yẹn kí ló dé ta wá ń sọ tí ò ní meaning wọ́n ń jà ń lékejì ṣe kàn wá àdẹ̀wọ́rọ̀ bí ìsọ ẹ jẹ́ ká máa ṣe content gidi ẹ jẹ́ ká máa wá content gidi ṣe fáwọn èèyàn ẹ má jẹ́ ká máa dá lérú ẹ má jẹ́ á dá lérú nǹkan tí ò sí lórí ọkùnrin mi àbá má bẹ̀rẹ̀ sí nírò pé wait a minute ìyàwó mi ló lọ jókòó ta àwọn ọmọ ń tòótọ́ so èmi ni mo wá ń gbá bọ́ọ̀lù fi róúnjẹ kí ló wà ní pé yàn gbá bọ́ọ̀lù róúnjẹ oúnjẹ ìta gan ló dùn jù oúnjẹ ẹ̀yin ọ̀rẹ́ mi ń bú káàkiri ni oúnjẹ ìta gangan ló dùn jù dé láti jọta láyé ti báyé ìyá ló máa ń lọ bọ́mọ ṣọlọ́jọ̀jọ̀ ọmọ kí ló rọǹgì ń bẹ then Amẹ́ríkà ti wà yẹjọ ẹ yọ àwọn ará Amẹ́ríkà kú ònu ọ̀rọ̀ yín bẹ́ẹ̀ bá ń sọ ṣé àtà l'Amẹ́ríkà ìjọba ò bá wa o àwa ń ṣiṣẹ́ ká tó rówó ni o wọn ò sì fáwa nílé ọ̀fẹ́ àwọn London náà ti ń fún wọn nílé ọ̀fẹ́ child benefit wọn ò fún wa l'Amẹ́ríkà o ṣe rí bá a ṣe ń ṣiṣẹ́ ká tó rí chẹ́ẹ̀kì wa sójú wọ́n ti yọ social security ṣe rí bá a bá ti dé retirement age ọmọ ti sọ fún ẹ pé ó ti dé retirement age ọmọ máa send owó yẹn sí ẹ ní bóyá direct deposit ó ti wọnú account ẹ lóṣooṣù ìwọ ìyá tó o bá ṣe jura ẹ lọ ìwọ gan mọ̀ pé ó ti dàgbà ó lọ máa bá wọn fi owó tó ń gba owó pension kó máa lọ fi máa dáṣọ kiri lóṣooṣù wàá wà alright wàá wà okay dáadáa pàápàá torí gbogbo nǹkan àti discounted ni ó ti di senior citizen tó bá jẹ́ ìwọ tó ń wọ public transportation at a discounted price ni even ìwọ tó bá ń drive insurance yẹ discounted ni tó bá lọ wo movie discount ni ó ti ẹ̀tún láwọn ọjọ́ tó ṣe fún senior citizen it's during the weekdays tó máa wo movie lọ́fẹ̀ẹ́ àbí kó fún wọn ní free popcorn ẹ jọ̀ọ́ ẹ má kó àwọn ọkọ wa ní kinní dẹ̀ ṣe ìyàwó tó ti lọ tó ń ṣiṣẹ́ alẹ́ láàárọ̀ tó bá dé tó máa sùn tó ti ṣe àwọn ọbẹ̀ sínú freezer tó ti tọ́jọ́ bí ṣe máa ń tọ́jọ́ yẹn so during the day tó fẹ́ fi sùn yẹn ṣọ́dà kó ṣiṣẹ́ alẹ́ kó wá ṣiṣẹ́ ṣe kí ló rọ̀ǹgì nínú ìyàwó tó ti sọbẹ̀ sílẹ̀ tọkọ ẹ̀ bá tó bá royán tó bu ewédú tó bu omi ọbẹ̀ sí tó gbé fáwọn ọmọ ṣé ìyàwó yẹn ti sọkọ dọ̀dẹ̀ nìyẹn ẹ jọ̀ọ́ o ẹ rán tara yín o bẹ́ẹ̀ ṣe rí mi yìí mi rírì mọ́mọ́ ṣì tó ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ yàtọ̀ sí pé mò ń promote àwọn ní small business scale mi ń wá kọ yín bẹ́ẹ̀ sì treat àwọn kọ yín èèyàn ẹ bá kúnlẹ̀ fọkọ yín kọkọ yín jẹun lórí agbárí yín ẹ rí pé kò kàn mí ẹ fi wálẹ̀ bá a ṣe ń treat àwọn ọkọ wa l'Amẹ́ríkà ṣẹ́gbọ́ kò kàn yín torí l'Amẹ́ríkà yìí bọ́kọ bá sanwó ilé ìyàwó ló máa gbé gbogbo utility bills ìyàwó ni ó sanwó iná ni ó sanwó omi ni ó sanwó garbage ìyàwó ni ó sì mọ sóúnjẹ ṣẹ́gbọ́ a sì torí ẹ̀ kálórí ọkọ wa ò pé l'Amẹ́ríkà o ẹ rí wa ká gbé àwọn baby daddy àwọn ọmọ wa síta ká ní bákan náà ṣe ṣe so ẹ fi wálẹ̀ ìwọ bá wù ní kẹ́ máa fira yín ṣe ní Nàìjíríà ṣẹ́gbọ́ ẹ má dá sí ọ̀rọ̀ àwọn ará Amẹ́ríkà àwọn ọkọ wa ò dẹ̀ complain wọ́n complain
àìmọye ìgbà ní tó pé ìyàwó máa jẹun lọ nínú bọ́ọ̀sì bóyá bí tó ti sùn ó ti sáré tún sebẹ̀ ó sáré ṣe gbogbo kíní ó wá bu oúnjẹ sínú kíní ìyàwó mi yóò mọ drive máa jẹun ni ó dẹ̀ ti rán létí láti wọṣẹ́ ó wá sáré bu oúnjẹ tó sè ó ń sáré jẹun ó bó ṣe ń drive tí nọ́mbà ti tọ́ rẹ́dì á sáré tún gbé òkèlè ráìsì méjì. Thanks for the star, sister Ọ̀pákúnlé Oyinlóye. Mọ ìlú téèyàn ń gbé òfin ìlú yàtọ̀. Olùgbọ̀wọ́ ara wa Ọlọ́run fi wá kẹ́ra wa nílùú òyìnbó ni. Ẹ dẹ́kun ẹ máa corrupt àwọn ọkọ wa ń bí o. Káwọn yẹn náà má ní mùsùlùmí làwọn kílé tó ń dúró gbóúnjẹ fún mi kílé tó kàn sóúnjẹ tó kàn títò sínú kíní àmọ́ bá a ṣe máa ń dí ìṣe ẹ̀ sínú ke wọ́n máa gbé ìtàn máa fẹ́ jẹ jáde ni. Lálejì lásán bó ṣe kékeré tó yẹ ọmọ bó ṣe ń tẹ̀bà ó sòkíyàn kan wá ní kí máa dáná fún lálejì torí kíni gbogbo wàhálà tí mo ti ṣe ń kọ́ ẹ fi wálẹ̀ aago bàbá ti ń dún ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ o ẹ kú àjìgbùgbù ẹ kú ìdájí ẹ kú òwúrọ̀ ẹ kú ìyálẹ̀ta ó kì í káàsán ò ẹ sì kú ìrọ̀lẹ́ ẹ káalẹ́ mo kí oníkálukú o ní dédé àsìkò tí oníkálukú bá wà mo kí olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV níbi tá a ti mú ọgbọ́n tá a sì ti mú kọ làákàyè alájà ṣòro látàwọn ẹlẹ́ṣin lọ́yọ̀ ọmọ bàdé òmí ọlámi Èdùmàrè tí ò jẹ́ kíkà bá owó ẹ̀mí wó lulẹ̀ bí ògiri o ìmọ̀tá ò sì ní í jọ lórí yín tọmọtọmọ òkè iná lọ́wọ́ fúnni gbé lókèlókè iná ní ọlá yín ló máa lọ wọ́rà fáná ọmọ kánà àlíyá wàhánà yúndà náà làwọn lè gálẹ̀ gbóná ọlá òyà sìmúkà nínà nọ́ọ̀sì mo wá kí gbogbo ẹ̀yin olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ aláfẹ̀yìntì fún iléeṣẹ́ ìkànnì Alesta TV lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà lórílẹ̀ lálejò ojú ìtì náà lẹ́ o ojú òní ti ẹnì kọ̀ọ̀kan yín. Bámidélé Ọmọrájí lórúkọ tí èmi jẹ́ ọ̀pọ̀ èèyàn máa pè mí ní bàbá àṣìwẹ́rẹ́ gbọ́rọ̀ nǹkan ń bẹ nínú ayé o ẹ tún bá mi wá nǹkan fìdílé tàbí ká ẹ fìdílé nǹkan lálẹ́ yìí láti tó gbọ́ èyí tí mo mú wá tí mo pè ní rọra sóore rọra sóore ẹ̀jẹ̀ rọra máa sóore nínú ayé ẹ̀jẹ̀ ara tí orin Wasiu Ayinde tó sọ pé rọra ṣe o anybody tó bá fẹ́ sóore mọ̀ pé akiri kálílà wa ti mọ bí ọbẹ̀ gbẹ́dùn ìṣẹ̀lẹ̀ eléyìí ó ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn sí arákùnrin kan tí à ń pè ní Èémọ̀sí báwọn Lárúbáwá bá fẹ́ pè é wọn a máa pè é ní Badmus bí Yorùbá bá sì fẹ́ pè é ní Àpèjálẹ̀ wọn àpè Gbàdámọ́sí káì ọba mi Èdùmàrè ní jẹ́ kẹ́nìkọ̀ọ̀kan yín tẹ́ ẹ wà nínú ọ̀kànnì yìí tọmọtọmọ tẹbí tará kẹsìn rìsì o ìṣẹ̀lẹ̀ ilé ìṣẹ̀lẹ̀ ní wàjówàjó ó ṣẹlẹ̀ ní ọjọ́ Sunday àná yìí tí í ṣe ọjọ́ 6 nínú oṣù tí a wà ń bẹ̀ yìí o báwo ni ìṣẹ̀lẹ̀ yìí ṣe ṣẹlẹ̀ ẹ jẹ́ nà ń bẹ̀ fólúkálùkù wa ká fi mọ̀ yìí pé nínú ayé tá a wà ń bẹ̀ yìí oore ti di àfẹ̀sọ̀sí o oore sì ti di kéèyàn ó ronú kó tó di wípé yóò ṣoore nínú ayé kí olúwa bàbá wa padà wá jẹ̀bi oore tó ṣe. arákùnrin tí ń jẹ́ Èémọ̀sí olùṣọ́ni o àwọn àyè tá à ń pè ní security níléeṣẹ́ ìfowópamọ́ kan tí ń bẹ ní agbègbè Ìwó-Roòdù nílùú Ìbàdàn lágbègbè Ìwó-Roòdù nílùú Ìbàdàn ló ti ń ṣiṣẹ́ security
tó ó sì ń gbé àdúgbò kan tí wọ́n ń pè ní Ògbèrè tí ó yà, Ògbèrè tí ó yà àbí tí ó yà nílùú Ìbàdàn. Ìgbà tó parí iṣẹ́ òòjọ́ rẹ̀, èèyàn gẹ́gẹ́ bí arákùnrin náà ṣe sọ tó sì ń wá mi ẹkún mu pòrò. Ó dàbí ẹni pé ó parí iṣẹ́ òòjọ́ rẹ̀ ní ọjọ́ Jímọ̀, ìyẹn ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2024 tá a wà níbẹ̀ yìí. Ó gbé ọ̀kadà láti agbègbè Ìwó Road, ó ní òun lọ sí Ògbèrè tí ó yà. Tó ìgbà tí ọlọ́kadà tó jálẹ̀ yóò fi ẹsẹ̀ rìn tó ìwọ̀nba kìlómítà kan kó tó di wípé ó dé ilé rẹ̀ níbi tí ó rẹ̀ǹtì ilé sí tó ń gbé. Ọlọ́kadà jálẹ̀ tán, ó fún ọlọ́kadà lówó, ọlọ́kadà sì bá tiẹ̀ ọba tiẹ̀ lọ. Débi tí Mọ̀sí tí wá ń lọ lójú pópó ní ọ̀nà tiẹ̀ lọ́nà ilé rẹ̀, ọba ní kóun ó tọ̀. Ó yà sí ẹ̀gbẹ́ igbó kan wípé kóun ó tọ̀ báyìí. Títọ̀ tí ọmọ àtọ̀ lọ́ba wo ẹ̀gbẹ́ rẹ̀ lọ́ba rí fóònù ńlá kan. Fóònù yìí ọba nàwọ́ lọ́ba mú fóònù yìí o. Ìgbà tí ó nàwọ́ tí ó mú fóònù, ó rí wípé fóònù yìí wà ní títàn sílẹ̀. Tálá wá ní fóònù ńlá, tálá wá ní fóònù ńlá, kọ̀pá o. Nírètí wípé bẹ́ni tó ní bá pè é kóun sọ fún un wípé ibi báyìí ni òun wà, àbí bo ni ẹni tó ní fóònù yìí tó wà, òun bá a hé ni o. Ọba mú fóònù, ìyẹn lọ́jọ́ Jímọ̀ tó kọjá yìí, ọjọ́ kẹrin oṣù kẹwàá ọdún 2024. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi pátápátá ẹ̀ ní sin orí sí o. Fóònù yìí wà lọ́wọ́ Émọ̀sì ní ọjọ́ Jímọ̀, ó wà ńbẹ̀ lọ́jọ́ Sátidé. Nígbà tí ó di ọjọ́ Sunday, ìyẹn tí í ṣe ọjọ́ kẹfà oṣù kẹwàá ọdún 2024, ní déédéé agogo 9 òwúrọ̀, iná ní fóònù yìí bá dún gàràngàràngàrà. Wọ́n bá ní ẹ jọ̀ọ́, ta ni fóònù yìí wà ní ọwọ́ rẹ̀? Émọ̀sì bá dáhùn pé lọ́wọ́ òun ni fóònù yìí wà o. Ǹjẹ́ ń bo làdúgbò tẹ́ wà? Émọ̀sì júwe àdúgbò ọ̀hún, bá ní ọ̀dà báwọn bá dé junction Ògbèrè tí ó yà, àwọn ó pè wọ́n kí wọ́n dákun kí wọ́n bá wọn mú fóònù yìí wá. Émọ̀sì ní ọ̀dà kò sí wàhálà o, òun bá yín mú fóònù wá, òun kì í ní o. Tó ìgbà tó di déédéé bí agogo 10 ni fóònù bá tún dún níbi tí Émọ̀sì fi lé. Émọ̀sì nìkan ní ń gbélé. Ọlọ́run ọba mi ò tí kádàrá pé kó níyàwó nílé torí ọ̀dọ́mọkùnrin ni. Gbòdì aago 10 àárọ̀ lọ́jọ́ Sunday, kábíyèsí Olódùmarè, fóònù bá dún o. Wọ́n bá ní àwọn ti dé junction Ògbèrè tí ó yà wípé kí wọ́n máa bọ̀ wá ibẹ̀. Émọ̀sì bá wọ níkà, ọwọ́ fẹ́ẹ̀sì pélébé ọba wọ̀ ọ́ nítorí wípé Jọ́sàn yóò jìnnà sí ilé Émọ̀sì. Lọ́ba mú fóònù ńlá yìí, lọ́ba mú un lọ́wọ́ ní bá ń lọ. Ìyàlẹ́nu tó kọ́kọ́ rí ni wípé àwọn ọlọ́pàá tó wà ní junction Ògbèrè tí ó yà yìí, wọ́n tó bíi 8, wọ́n sì gbébọn lọ́wọ́. Nígbà tí kò sì ṣe ohun òtúfù, ó ní kí lòun wọ́n máa kí ìṣẹ́kùn ló fún. Ìlọ́ba ń lọ ń tiẹ̀. Ìgbà tó dé junction yìí, ni wọ́n bá tún pe fóònù, ni fóònù bá ríǹgì o. Nígbà tí fóònù ó ríǹgì, Émọ̀sì òun ti wà ní junction kí wọ́n máa bọ̀ wá. Émọ̀sì ti fi àwọn ọlọ́pàá bíi 4, ó ti fi wọ́n sẹ́yìn.
rírí tí ó rí ó sáré ọlọ́pàá kan tí ó gbé fóònù sétí ẹ̀ ló gbolẹ̀ wà ń bẹ̀ òun bá ń sọ pé òun lòun dúró yìí o òun lòun dúró yìí òun bá di Amos mú pàpà púpọ̀ nígbà tí Amos ó fi wò tí ó fi fojú rí wọ́n ti kó Máàmù Gàrí àńkọ̀ọ̀fù wọ́n ti kó sí ọwọ́ Amos wọ́n gbé gbájú Amos gbàgbàgbà tọ́ wọ́n bá ti Amos sínú ọkọ̀ kábíyèsí Elédùmarè ó di Àgùkù nílùú Ìbàdàn nígbà tí wọ́n dé Àgùkù police station nílùú Ìbàdàn wọ́n ní kí Amos bọ́lẹ̀ nú ọkọ̀ wọ́n tì í wọnú ilé lọ́pọ̀pọ̀n ọ̀gá ọlọ́pàá tó wà ní Àgùkù nílùú Ìbàdàn owó Amos títí tí ó ní say this is the man wá ní bẹ́ẹ̀ ni káì kábíyèsí Elédùmarè ọlọ́run ọba mi ẹjẹ́ àsìn orí sí o ẹjẹ́ àrọ̀rá o kárùnú wò lẹ́ẹ̀mejì kó tó di wípé àásòrí o kò rí ọmọ bá dìbì mọ́ni lọ́wọ́ àwọn bá kó gbàjú ni wọ́n kó gbàmú ni wọ́n bá kó bo Amos kí lòun ṣe òun yẹ fóònù ni wọ́n ní kí ní jẹ́ kó yẹ fóònù àwọn lọ fẹ́ máa díbọ́ fún ni wọ́n bá wọ yàrá kó tó pọ̀ kan o wọ́n ní kí Amos náà wọ ọbẹ̀ nígbà tí ó wọ ọbẹ̀ ó bá òkú big man kan níbẹ̀ tí wọ́n ti tẹ́lẹ̀ wọ́n ti fi ìbọn wọ́n ti fi yọ gògóńgò òkú big man yìí torí pé big man ni ọba tún ní kó bọ́ta o nígbà tí ó bọ́ta wọ́n ní kó wo mọ́tò yìí ó wo mọ́tò wọ́n ní òkú ẹni tó rí nínú ilé òun mọ́tò rẹ̀ ní níta yìí o mọ́tò náà jẹ́ ọmọ jeep àwọn ọmọ kankan pa ẹ̀ wọ́n ní àwọn òwò lẹ́jọ́ di kóòpù tẹ́ẹ̀jọ lọ pa bàbá olówó jẹ́wọ́ o bí bẹ́ẹ̀ kọ́ ìwọ nìkan lọ́ọ́ dá ìyà jẹ Amos bá ń òkun ọ̀daràn ní àtẹnìkankan ò jọ dìkúùpù lórí ẹnìkankan bámu pò bí iṣẹ́ tí mò ń rí lé ní kí n tọ̀ ni mo rí fóònù wọn mọ kankan nípa ẹ̀ ṣùgbọ́n sọ ti rí ẹni tó ní fóònù pé ó ti kú tó ti yé fún délé yìí tó bá kọ̀ tó bá jẹ́wọ́ ìyàtọ̀ yẹ kí gbogbo yẹn jẹ wọn nìkan lọ dájẹ o Amos doríkodò omi ń bọ́ lójú ẹ̀ pòròpòròpò kábíyèsí Olódùmarè ìyàtọ̀ Amos ò jẹrí láyé wọ́n fi jẹ́ wọnú sẹ́ẹ̀lì ẹ wò ó ọlọ́run ọba àbẹ̀ ọ̀nà ẹja sin orí sí Amos ọ̀gbọ́n ohun tó yẹ kó lè wí kò sì mọ ohun tó yẹ kó lè sọ nítorí wípé ohun tó ṣẹlẹ̀ yìí ó rí kọjá òye rẹ̀ ṣé ká wá sọ wípé Amos ti hùwà kan tó jẹ́ wà tí ọ̀dà síwájú rí lọ́lọ́run ọba mi fìyà ilé ìjẹ́ àbáwọn òbí Amos ni wọ́n ti hùwà ìdá kan síwájú tọ́lọ́run ọba mi wá kẹsàn-án rẹ̀ fáwọn ọmọ àbí ọkàn wọ ọba mi Èdùmàrè wípé kó fìyà jẹ Amos ni kábíyèsí Elédùmarè Amos ń bẹ ní àhámọ́ àwọn ọlọ́pàá pẹ̀lú ìyàtọ̀ lágbára débi wípé ẹ má jẹun parọ́ tàn yín jẹ̀bi yẹn bá rí Amos nísìnyí èèyàn ò ní dààmú mọ́ nítorí pé wọ́n ti fi áyọ̀nù wọ́n ti fi tẹ̀ ẹ́ lára wípé kó jẹ́wọ́ lóun ò mọ kankan nípa ẹ̀ wọ́n ní pẹ̀lú òkú lọ́dọ̀ lọ́ọ̀ gbogbo àwọn ẹbí big man tó kú gbogbo wọn ni wọ́n ti wà ní akoto àwọn ọlọ́pàá
wọ́n sọ wípé bí ọba jẹ́wọ́ tí ọba jẹ́wọ́ àwọn yòókù ìyà tó bá tọ́ kí wọ́n fi jẹ nítorí pé tí ìbá sòun lọ́pàá chíìfù ló dé tí fóònù chíìfù ọ̀wà wà ní ọwọ́ rẹ̀ ọ̀tún á lórí láyàláyà ọ̀tún á gbé ìpè wípé òun yìí fóònù ni ẹ̀yin ọ̀dọ̀gbọ́n tẹ̀ dẹ̀ǹbẹ̀ nílé iṣẹ́ kan Alesta TV ṣé tó bá ṣe pé lóòótọ́ ni Amos jẹ́ apààyàn tí wọ́n pààyàn tí wọ́n gba fóònù lọ́wọ́ rẹ̀ ẹ dákun ṣé Amos ó sì láyà láti lè gbé fóònù ẹni tí wọ́n pa nígbà tí ìpè wọlé tó ń tó wà ní ìsàlẹ̀ ọ̀rọ̀ yìí ọba mi Èdùmàrè nìkan ló yé o àmọ́ bí mo ṣe ń wo ọ̀rọ̀ yìí bọ̀ ọba mi Èdùmàrè nìkan ló lè yọ Amos o nítorí pé Amos ti rìn ní bèbèrè bí ikú lọ́dọ̀ àwọn agbófinró báyìí ní ọjọ́bọ̀ ní ọjọ́ 10 oṣù 10 ọdún tá a wà ńbẹ̀ yìí ni wọ́n ti pàrọwà ni wọ́n ti pàmọ̀kàn wípé Amos yóò lọ rèé jẹ́jọ́ níwájú adájọ́ ìtọ́wà burú jù ńbẹ̀ ni wípé Amos ò mú fóònù tiẹ̀ gangan jáde nílé èrò tiẹ̀ ni wípé kó fi fóònù lé àwọn tó ní fóònù lọ́wọ́ kó sì padà sínú ilé wọ́n béèrè wípé ibo nílé Amos oní ní agbègbè Ìgbèrétí Ọ̀yà náà ní onílágbègbè Ìgbèrétí Ọ̀yà wọ́n gbé Amos lọ sí ibi tó jẹ́ ibi àti bí Amos tá a mọ̀ sí family house gbogbo àwọn tó jẹ́ mọ̀lẹ́bí Amos ni wọ́n sọ wípé kódà bẹ́ẹ̀ bá bomi sí Amos lẹ́nu láàárọ̀ ẹ bá ń bẹ̀ lálẹ́ níwòlé Amos ti kó àgbákò ilé yìí ọba mi Èdùmàrè kò ní jákì àìmọ̀dí o ẹ̀já rọra ronú ká tó sórí ẹ̀já kìlọ̀ fáwọn ọmọ wa lọ́kùnrin àti lóbìnrin o wípé láyé wọn bí wọn bá ń kọjá lọ lójú ọ̀nà bí wọn bá rí fóònù kí wọn má mú o bẹ́ẹ̀ni tó ní bá pè é àwọn ò fi lè lọ́wọ́ kí wọ́n má dán o nítorí pé ewu tó wà ńbẹ̀ ọlágbára káwá ní pé wọ́n ṣàánú náà tó wọ́n lè mú fóònù yìí bí wọ́n bá ti mú kí wọ́n mú lọ sí àgọ́ ọlọ́pàá tààràtà tàbí àwọn agbófinró tó bá wà nítòsí wọn wípé tòkójú ọ̀nà láti rí o kó sì lẹ́lẹ́rìí gbòógì tí ó jẹ́rìí wípé lóòótọ́ ojú ọ̀nà ni wọ́n ti rí fóònù kí wọ́n tó fi lé àwọn ọlọ́pàá lọ́wọ́ kábánirí fóònù kápá dá padà ewu tí ń bẹ rèé o ọlágbára o ìyá wa ní sóore mọ́ nínú ayé báyìí kí ni sí ìfúnṣe tó fi di pé wọ́n pa á kí lọ́dọ̀ wọn àtàwọn tí wọ́n pa á papọ̀ tó fi wá jẹ́ pé lọ́nà ilé Amos iná ni wọ́n lọ rèé ju fóònù sí àbí á sọ pé nígbà tí wọ́n pa chief kan tí wọ́n ń sá lọ òun náà ní fóònù bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ wọn ibo ni wọ́n ti pa chief wọ́n ní àwọn bá òkú chief lówóró òdù ẹ wá wo ìwòrò òdù sí Ìgbèrétí Ọ̀yà bó ṣe jìnnà tó sásọ pé látọ̀nà ẹbẹ̀ iná làwọn tí wọ́n pa chief ni wọ́n ti wá ní àbígbà wọ́n pa chief tán tí wọ́n nílò bóyá nù mọ́tò rẹ̀ àbí lára rẹ̀ tán ká sáwà sọ pé ẹnìkan lòun rí fóònù yìí ni níbi wọ́n pa chief sí lòun wà mú lọ lọ́wọ́ lọ́jú ilẹ̀ sọ́nà ẹ̀bẹ̀ àní jìyà ìmọ̀dé o kábíyèsí Elédùmarè ẹ̀já rọra máa ronú lẹ́ẹ̀mejì kó tó di wípé a sòrè o àní sòrè ṣe o ìyà ìmọ̀dé ò sì ní jẹ́ nìkọ̀ọ̀kan wa tọmọtọmọ lágbára Ọlọ́run
èyí tí mo tún rí ní yàjóyàjó rèé nílùú Ìbàdàn ìyún láyà àná ó ń gbóná gbirigbiri lọ́wọ́ báyìí. Ó gbé Mọ́ọ̀sì lọ sílé ẹjọ́ lọ́jọ́ Àlàmísì tó Ọlọ́run ọba mi ó jẹ́ ó bá àánú pàdé lọ́dọ̀ adájọ́ ò àmọ́ bí ọ̀rọ̀ yìí dé orílẹ̀-èdè yìí Ọlọ́run ọba mi nìkan ló lè yọ Mọ́ọ̀sì o nítorí wípé irọ́ tí ọjọ́ ni kọ́lọ́run ọba mi ó dákun kọ́ má jẹ́ wọ́n pa á mọ́ ni ká sì máa rìn ní bèbèrè bèbè Èdùmàrè oníjà sùúrù sí o rọra ṣe o fẹ́ni bọ́dì tó bá fẹ́ sóore àní sóore sí o. Òkè olùdásílẹ̀ iléeṣẹ́ ìkànnì Alesta TV Alájà Sùúrù látàwọn Alẹ́ṣinlọ́yẹ̀ ọmọ Bàdé Òmí ẹ̀ní tẹ́ ò ẹ̀ní tí ẹ̀sìn ní kàkókò ọba tí ò jẹ́ kíkà bá owó ẹ̀ní wó lulẹ̀ nígbà kọ̀ọ̀kan wàáyàn tó ń dànílà ọmọ olùgáàlì gbóná ọ̀là òyà sùnmùkà mẹ́nà náà wọ́ra fanáwó mọ̀kánná àlèyà àmín. Gbogbo ẹ̀yin tẹ̀ sọ wá dájá tí ń gbọ́ tẹ̀ ń gbọ́ àwọn ètò wa lórí àwọn èyí tá à ń ṣe iléeṣẹ́ ìkànnì Alesta TV yìí gbogbo ọjà tẹ́yìn náà bá dálẹ̀ tọmọtọmọ ẹ̀rẹ̀ ní báyìí náà wọ̀ aburú sì ní kàn yín ojú ètí náà lẹ́ ojú èmi tẹnìkọ̀ọ̀kan yín àtúnjọ máa pàdé nígbà míì lè tọ́já pé àtúnwọ́ àwọn ìrírí ayé tá a bá tún àtúnmú wá ojú tẹ̀ fi ń wò wá ò ní fọ́ tìǹú tòde etí tẹ̀ fi ń gbọ́ wa ò ní ìdí tìǹú tòde gbogbo ẹ̀yà ara yín ò ní padà jọ̀hún tẹ̀ náwó lórí Bámidélé ọmọ rájí ló ní kí n sọ fún yín pé ire àtẹ àánú Ọlọ́run ọba mi ò ní fi yín sílẹ̀ láéláéláé ó dìgbà o ire kàbìtì ó dàbọ̀. Ó dàbọ̀ sà ẹ ṣeun sà bàṣíwẹ́rẹ́ gbọ́rọ̀ Ọlọ́run ọba ò ní pàlákàyè yín gbogbo àwọn ìrírí ayé ọlọ́kan òjọ̀kan tẹ́ ẹ fi ń bọ́ wa táwa náà rọ́gbọ́n múlò ń bẹ́ẹ̀ ẹ ṣeun sà ọgbọ́n ń bẹ nínú ẹ̀ mo ṣe wá rí nǹkan tí àbúrò mi tán bí lé mi tó sọ ṣẹmọtẹ́mi máa ní ẹ̀ kí làwọn ṣe ń bí pé kí má tún sọ mọ́ program mi ọgbọ́n oríṣiríṣi ó kún bẹ́ẹ̀ talking about this èmi gangan rí ẹ mọ̀ yìí tí bàbá ṣe pé rọra ṣe oore Ọlọ́run ní jẹ́ ká ṣe oore kó di bí o ṣe rí ní tí bàbá sọ fún wa lálẹ́ yìí ọ̀nà mẹ́ta ló pín sí lọ́dọ̀ tèmi ṣe rí ọ̀nà alákọ̀ọ́kọ́ Ọlọ́run má jẹ́ aṣọ oore ṣe I've been a victim of that ká má tiẹ̀ sọ yìí táwọn èèyàn ò mọ̀ lórí social media Facebook yìí to be precise táwọn èèyàn wá bá mi páwọn nídìí oore tí mo dẹ̀ wò pé wẹ́ èmi náà ò ní tí mo sì ṣe oore yẹn táwọn ẹnìkan dẹ̀ mú oore yẹn tó sì sọ dìbì mọ́ mi lọ́wọ́ wọ́n dẹ̀ yí tó ní mo wá ń fowó lọ ra àwọn èèyàn ni mo ń fowó ra àwọn èèyàn mo fowó kó wọn mo fi kó àwọn èèyàn like tó ń strange sí mi pé fowó kó ta ibi báyìí la wà kò sẹ́pẹ̀ tán ọ̀gbéra wọn ṣẹ́ kò sí irọ́ tán pamọ́ra wọn bẹ Ọlọ́run ọba tó yọ Yúsúfù kúrò nínú kànga ìyẹn Joseph ẹ Ọlọ́run wá kó mi yọ torí pé Ọlọ́run mọ̀ pé oore ni mo ṣe mi ò dẹ̀ dédé lọ ní ẹ wá gbà o mi ìṣògùn owó Ọlọ́run rí pé àwọn ẹni ló wá bá mi èmi wá torí ẹ̀ gbáṣírí wọn síta o torí gbogbo yẹn ní kí n kọ́ síta gbogbo mi ìṣe mo kàn fi wọ́n lẹ̀ mo fà wọ́n lọ́lọ́run lọ́wọ́ ni which tí mo mọ̀ pé ìdájọ́ Ọlọ́run tí ó ń bá gbogbo wọn pátá àyàfà wọn tí ò bá wọn nípinnu pé kán parọ́ yẹn mọ́ mi àkọ́kọ́ nìyẹn àwa lè nítorí pé aṣoore kò gbé wà báwọn ẹnìkan fore wọ́n fi sú wa ká má wàá ṣoore mọ́ but a kàn mójú oore tá a mọ̀ ṣe ni mélòó la fẹ́ kà nínú eyín Adépẹ̀lẹ́ ebi kan lásán nú ẹ̀ mo sọ
àìmọye oore tí ó hàn sí gbogbo agàdàgbàgàdàgbà lórí bíbà tó jẹ́ pé àwọn tá a ṣoore fún àjà àta wọ́n sì kàn déédéé yí wọ́n dẹ̀ dọ̀tá wọ́n sì tún parọ́ mọ́ mi pàápàá. ṣe rí ọ̀rẹ́ tó bá déédéé di ọ̀tá ọ̀tá ni látilẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ Ọláwálé Marus nígbà tí bàbá ń sọ̀rọ̀ lọ́wọ́ ó fún wa ní star ó lóun kúrò ní múra pé bóyá òun ti ń lọ sí UK padà mi rí mẹ́sẹ̀jì yẹn dáadáa but thanks for the star àti sister mi Oyin Lóye ọ̀pá lóyin Oyin Lóye thank you both for the stars. ṣé wá rí ìkejì ẹ̀kọ́ tí bàbá ṣe yìí Ọlọ́run má jẹ́ á jìyà ìmọ̀dí ìyẹn títí Amos yìí torí àwọn òbí tó bẹ́ẹ̀ mi ò ṣèkà mo mọ̀ gágánjíá ni mo yìí ń jẹ ọlá orúkọ bàbá mi ó yìí ń ṣílẹ̀kùn fún mi mo sì gbọ́tọ̀ wọn dé gbogbo ibi téèyàn ó mú gbọ́tọ̀ dé ni Ọlọ́run má jẹ́ kí á jìyà ìmọ̀dí brother Amos yìí àmọ́ bóyá nǹkan kan làwọn òbí wọn ti ṣe bóyá ìyá bí ìyá bàbá pàápàá torí tèmi kò já sẹ́wọ̀n Ọlọ́run ò ní jẹ́ rìnrìn fẹsẹ̀ sí ká sì sọ fáwọn ọmọ wa bí bàbá ṣe sọ àtàwa fúnra ọgán bá a bá rí nǹkan yẹn má jẹ́ àmú ńgbè mi ti ẹ̀ lo Èkó mo rówó lọ́mọ mi ní mọ́mí this is money money don't take it yo wọ́n ní bí yàrá mọ́wọ́ ọlọ́mọjọ́lú òde ewúrẹ́ mo yà kọjá lẹ́gbẹ̀ẹ́ owó mi ì mú torí Nàìjíríà kò sí ń tọ́ lè ṣe mo yà sọ fún wọn pé má mú o mo náà léèyàn lè mówó kódò lóńgbò ṣe rí eléyìí tún jẹ́ kan pé bá a bá ráwọn òbí kan tó bá ń ṣèkà ẹ rí i pé máa ń sọ Ọlọ́run má jẹ́ ká fi tiwa kó bá àwọn ọmọ innocent torí àwọn ọmọ yẹn wọ́n Ọlọ́run má jẹ́ ọjọ́ ìyá ìmọ̀dí àwọn òbí kan ń ṣèkà lọ́wọ́lọ́wọ́ báyìí tọ́rọ̀ pé àwọn yìí mú jẹ torí ìjì irú yọ̀ǹdọ́ yẹn ẹ lọ wo kọ́mẹ̀ntì mi lórí YouTube ó yìí kọ́mẹ̀ntì ó yìí ṣe kinní síbi àwọn admin mi lè jẹ́ wọ́n lè jẹ́rìí tó bá pè wọlé débi pé tẹ bá rí any negative comment ẹ kàn report comment yẹn mi ò sì ní dá sọ̀rọ̀ ẹ̀mọ́ tó ní mo pé ìbínú Ọlọ́run ó ti rọ̀jò lé lórí ẹ wo somebody like that ẹ wo gbogbo orí ẹ gbogbo èpè tó ṣáwá lọ́lọ́run sùn ní Ọlọ́run ò sùn ẹ̀san máa ké ọ̀nà tẹ̀sán ó ṣe gbà ké èmi ò mọ̀ torí mi kì í ṣe jẹ́ǹtì Ọlọ́run bọ́ mo mọ pọ́wọ́ tèmi mọ́ kọ́lọ́run fi wà mí kó fi dá mi lẹ́jọ́ èèyàn tó bá lè èèyàn mélòó tó bá lè ní ṣe ọwọ́ òun ìwà tóun hù sọmọlàkejì ń kọ́lọ́run fi dáhùn lẹ́jọ́ èmi Ọlátàwọn sọ ni àmọ́ irú ìwà wo làwọn òbí Amos ti wù tó jẹ́ pé Amos kò mọwọ́ kò mẹsẹ̀ wọ́n ní bọ́ bá bomi sí lẹ́nu kò ní kú òun bẹ́ẹ̀ ló wá ń jìyà ṣé rí àwọn òbí mi wọ́n ti jẹ èso àjà àtẹ́yí wá ń kọ àwọn ọmọ wọn láì mọye tí mo mọ̀ mo sọ fún yín mo ń gbé sórí Àníkẹ́ Fádèyí bọ̀ torí wọ́n ń to sórí yẹn fún mi ni mo fẹ́ kàn sọ ọ́tọ̀ mọ̀ pé mi mọ ẹjọ́ lẹ́jọ́ rò tó bẹ́ẹ̀ ọ̀ bóyá máa ní bẹ́ẹ̀ ni tó lè mọ̀rọ̀ sọ dáadáa wọ́n ń gbé sórí yẹn fún mi so mi mọ bí ṣe máa ṣe ni wọ́n ìparí ẹ̀tàn tó ti hùwà burúkú ìwà tí ò dá ìwà burúkú pa àwọn obìnrin tó fi ń ṣépè fóbìnrin tó ti hùwà ìdá kí la mọ̀ tó wá jẹ́ pé mọ̀sí kò mọ́wọ́ kò mẹ́sì oore ló ṣe ẹ wò báyìí nísìn torí bí bàbá ṣe ṣàdúgbò yẹn mi ìmọ̀ Ìbàdàn dáadáa ọ̀tọ̀ níbi tọ́nà ti lọ ṣe kiri ó ṣe wá jádùúgbò ẹ̀ náà ju fóònù sí ó ṣe jóun lórí fóònù mú Ọlọ́run ọba òbí mo bẹ́ sàn Ọlọ́run òbí mo bẹ́ sàn torí gbogbo ẹni tó bá ṣèkà ó lè lọ scot free then ẹ jẹ́ ká sọ fáwọn ọmọ wa bọ́n bá rí nǹkan lẹ̀ kán má mú kán fi lẹ̀ torí ìlú ti le gan especially Nàìjíríà yẹn pẹ̀lú àwọn ọmọ yahoo plus kíní kan gbogbo ẹ̀yẹn kọ́lọ́run kó jọ
kó máa ṣọ́ wa o kọ́lọ́run ṣọ́ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa níbi tá a ti máa ráṣọ kọ́lọ́run ṣọ́ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa níbi tá a ti máa ráṣọ níjọ́ tí ọ̀rẹ́ ò bá di ọ̀tá kọ́lọ́run má fi wá kó má fi wá lé wọn lọ́wọ́ o so mo ti ṣí ojú òpó sílẹ̀ ẹ dákun ẹ bá a ṣe ní kọ́mọ́nkóbó ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì